ṣe bá mo forí balẹ̀ fún mẹ́ta lọ́kan ọba tó ní mí ẹlẹ́rù nìyí mo yìn ọ́ mo júbà rẹ. Adániwáyé mo ṣe bá mo forí balẹ̀ fún mẹ́ta lọ́kan ọba tó ní mí ẹlẹ́rù nìyí mo yìn ọ́ mo júbà rẹ. Adániwáyé mo wá ṣọpẹ́ o mo forí balẹ̀ fún mẹ́ta lọ́kan ọba tó ní mí ẹlẹ́rù nìyí mo yìn ọ́ mo júbà rẹ. Adániwáyé mo ṣe bá mo forí balẹ̀ fún mẹ́ta lọ́kan ọba tó ní mí ẹlẹ́rù nìyí mo yìn ọ́ mo júbà rẹ. ẹ̀yin lọ́ba àwọn ọba ẹ̀yin lọ́ba láyé lọ́run ẹ̀yin lọ́ba àwọn ọba ẹ̀yin lọ́ba tó ga jùlọ. Ẹ̀yin lọ́ba àwọn ọba ẹ̀yin lọ́ba láyé lọ́run láyé lọ́run o ẹ̀yin lọ́ba àwọn ọba àdàkà má pààrọ̀ òye o. ẹ̀yin lọ́ba tó ga jùlọ. Good morning. Please, let's share this audio. ẹ̀yin lọ́ba àwọn ọba ẹ̀yin lọ́ba láyé lọ́run ẹ̀yin lọ́ba àwọn ọba ẹ̀yin lọ́ba tó ga jùlọ. Ẹ̀yin lọ́ba àwọn ọba kábíyèsí ẹ ṣé o. Ẹ̀yin lọ́ba láyé lọ́run. Ẹ̀yin lọ́ba àwọn ìgbà ọba. tí gbà láì lára o. tó ga jùlọ. Adániwáyé mo ṣe bá mo forí balẹ̀ fún mẹ́ta lọ́kan ọba tó ní mí ẹlẹ́rù nìyí mo yìn ọ́ mo júbà rẹ. Adániwáyé mo ṣe mo ṣe bá kí bá ṣá ò bàbá fún mẹ́ta lọ́kan ọba tó ní mí ẹlẹ́rù nìyí mo yìn ọ́ mo júbà rẹ. mo yìn ọ́ mo gbé ìgbà ọpẹ́. Ó yá, ẹ jẹ́ ká yin Ọlọ́run Olódùmarè. Ijó ẹ̀dà. mo yìn ọ́ mo gbé ìgbà ọpẹ́ o. Please share. Good morning. Happy Sunday to you all. mo jó níwájú rẹ mo gbé ìgbà ọpẹ́ sẹ́. Mo yìn ọ́ o, mo gbé gbà ọpẹ́. mo rá bàbá fún wọn Yay. mo gbé ìgbà ọpẹ́. Mo yìn ọ́ o, mo gbé gbà ọpẹ́. oore àtọdún mọ́jú mo gbé Oore ìgbà tó ọpẹ́ ṣe, sẹ́. mo yìn ọ́ o, mo gbé gbà ọpẹ́. Ẹ jẹ́ ká dá ọpẹ́ yẹn padà fún ẹni tí ọpẹ́ yẹ fún. Good morning. Hi, hi, hi. Ayọ̀dà ó wà níbí. ìwọ lórísun ayọ̀ Good morning to you, Sister Morenike. Ẹ káàárọ̀. Please share this audio. Let's share. Gbogbo ẹni tó bá ti ń yọ̀ ayọ̀ máa ń wá wọn rí ni. Tẹ́ bá ti rẹ́ni tó bá ti ń dá ọpẹ́ yẹn padà fún Ọlọ́run, mo sọ fún yín kò sí mírèkù kankan níbì kankan, kò sí ọ̀nà ẹ̀bùrú kankan ju kó o mọ pẹ́ dún fún Ọlọ́run lọ. Nígbà tọ́lọ́run bá pa ẹ́ mọ́ láti Monday di Sunday, tó o bá sì lè nígbéraga náà sẹ́ ò ní dọ́pẹ́ yẹn padà fún. Báwo ló ṣe fẹ́ dáhùn ìbéèrè rẹ? Fún gbogbo olóríire, gbogbo ọlọ́pẹ́, ọba ẹni tó mọ̀ wípé Ọlọ́run nìkan ló ń ṣe fún òun, ẹni tí ò jọra rẹ̀ lójú, tí ò fẹ́ wà lójú kan. Ẹ jẹ́
ká fọpẹ́ yẹn padà fún bàbá tó lọ́pẹ́. Olúwa ẹ mà ṣe o. Aláàánú jùlọ ẹ mà ṣe o. Ọba tí ò kì í ṣènìyàn, mo gbé yín ga o. Ta lèmi láàrin ọ̀pọ̀ ènìyàn? Ó wò mí, ó ṣàánú mi tilétilé. Ó ràn mí lọ́wọ́, ò jẹ́ kí mọ́ ọ̀tá kó ṣẹ lórí mi tàbí lórí ọmọ. Ó jẹ́ kéré wọn kó ṣẹ lórí ẹbí mi tàbí lórí àwọn òbí mi. Lórí gbogbo bísínẹ́sì mi, lórí ọ̀rọ̀ mi, ó jẹ́ kí mọ́ wọn kó ṣẹ. I can see you, beautiful gallant queen. Mo kí yín pé ẹ káàárọ̀, happy Sunday to you, my beautiful mothers. Ẹ̀yin abiyamọ tòótọ́, ẹ̀yin tẹ́ ẹ̀ ní fojú sunkún ọmọ. Gbogbo bẹ́ẹ̀ ṣe ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yẹn, bẹ́ẹ̀ lọ́lọ́run ṣe ń ṣàánú, torí ó ní ká jẹ́ kọ́pẹ́ wa kó pọ̀ ju ìbéèrè wa lọ. Òun lèmi ṣe máa ń dú ọpẹ́ yẹn láti Monday títí di Sunday ni. Mi ò ní agbára kankan, mi ò ní ẹnì kankan lẹ́yìn Ọlọ́run. Mo ti bá dá májẹ̀mú pé tó bá ń jẹ́ èmi ni nínú ayé, lórí mi, lórí ẹbí mi, ọjọ́ Sunday yẹn wọ́n ti chọ́ọ̀chì pa èmi, ò mà lè jẹ́ kó dí mi lọ́wọ́ láti yin Ọlọ́run yẹn. Tó bá jẹ́ mi àtiwọ ni tó bá mọ̀ọ́re. I want to say good morning to you. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́. Let me say good day to you all. Ní gbogbo ibi tẹ́ ti ń láǹfààní láti gbọ́ mi. Yeah, this is your child, your daughter, and your friend. Ọmọ yín náà ni Olúwabùnmi ọmọ Adíagbo. Ìbàdàn májàmájà tó ń kára wájú lẹ́rú. Èmi ni wọn nífẹ̀ẹ́ lòmí ìṣe mí, mo dé láàárọ̀ yìí nìyẹn. Ẹ ṣá ti mọ̀ pé gẹ́gẹ́ bí ìṣe èmi àti tiyín. Lọ́jọ́ Sunday báyìí, Eyinloju máa ń dá ọpẹ́ yẹn padà fún Olódùmarè ni. It is your daughter, popularly known as Eyinloju Olodumare, the double CEO. Àwa náà ni wọn nífẹ̀ẹ́ lòmí ìṣe wá. Fún gbogbo ẹ̀yin olólùfẹ́ Eyinloju Olodumare tẹ́ ti jí láàárọ̀ yìí tẹ́ darapọ̀ bọ́ wa. Fún gbogbo ẹ̀yin tẹ́ tún máa gbọ́ wa káàkiri àgbáyé, mo gbàdúrà pé nínú ọ̀sẹ̀ yìí láburú ò ní wọnú ilé mi àti yín wá. Ẹ jẹ́ ká fọpẹ́ f'Olódùmarè. Ó mọ ọkọ tọ́lọ́run yẹn sọ ni. Ó ní cherry, èmi máa ń jẹ́ kí ọpẹ́ mi kó pọ̀ ju ìbéèrè mi lọ. Torí òun ló dìdí sọ. Ó ní tó o bá mọ pẹ́ dú. Ó ní gbogbo àwọn nǹkan tó ò tiẹ̀ mọ́ sọ yẹn. Àwọn nǹkan kan wà tó jẹ́ wípé ó tọ́ sí ẹ, tó tọ́ sí ògo ẹ. Àwọn nǹkan kan wà tó tọ́ sí ilé ayé ẹ. Ọlọ́run mà ti mọ̀ ọ́. Òun nìkan lọ́ba tó ń ṣohun gbogbo nínú ohun gbogbo. Òun lẹnìkan tí ẹnìkan ò lè dá dúró. Òun ni ọba tó ní gbogbo ọba tó ń gba ìdọ̀bálẹ̀ ọgbà. Òun nìkan ni Ọlọ́run tó ní final say lọ́wọ́. Ta lẹni tó tiẹ̀ ti sọ fún ẹ wípé bíbá yìí lọ̀rọ̀ ayé ẹ fẹ́ wà? Ta lẹni tó ti sọ wípé òun ti fi ayé rẹ̀, òun ti fi búra pé àníṣe wíwà láyé òun tóun bá sì wà láyé, ò ní lọ síwájú tàbí ò ní ṣe rere? Ta lẹni tó sọ pé kò nìṣó níbẹ̀ níbi tóun bá sì ń jẹ́, tóun sì ń jẹ́ ènìyàn? Ó yẹ kí ìwọ máa jẹ́ kí ọpẹ́ yẹn kó padà sí Ọlọ́run, torí wíwà láyé èmi àti ẹ̀yẹn kò má kí ń ṣe agbára wa. O rí, o tún ti sùn nìyẹn, o tún ti jí nìyẹn o. Má rò pé o ní agbára kankan. Má rò wípé o tiẹ̀ tó bẹ́ẹ̀ tàbí owó ọ̀tí ẹ̀ bóyá àdúrà yẹn ló mọ̀ ọ́ ṣe. Ṣùgbọ́n ó ní kó o jẹ́ kí ọpẹ́ rẹ kó pọ̀ ju ìbéèrè rẹ lọ. Kí ló dé tó jẹ́ wípé o ní fura? Kí ló ṣe ẹ́ tó jẹ́ wípé o mọ̀ wípé láì mọ ọpẹ́ dú? Gbogbo ìgbà ẹlòmíì ò tiẹ̀ rántí nǹkan kan, kò mọ nǹkan kan sọ ju pé Olúwa ṣe eléyìí, Olúwa ṣe tọ̀hún fún òun lọ. O ní ò tiẹ̀ wá ní ọgbọ́n kankan tó o lè fi dọ́gbọ́n máa gba nǹkan lọ́wọ́ bàbá yẹn. O rí nǹkan tó sọ ni. Ó lóun ò gbowó, kò gbòbì, kò gba nǹkan kan. Ṣé orí tó bá jẹ́ àwọn babaláwo tàbí àwọn pásítọ̀ onírọ́ ni? Tó bá jẹ́ àwọn wòlíì tó jẹ́ wípé wọ́n máa dọ́gbọ́n sọ fún ẹ wípé kó o lọ sórí àpáta kan, àwọn máa bẹ́ẹ̀ tán kándù kan, àwọn á lọ sí kinní kan, ó mọye nǹkan tó ti máa gbà lọ́wọ́ ẹni. Bóyá lo mọ̀ wípé wíwà láyé èmi àti ẹ̀yẹn kò mà kí ń ṣagbára ẹ̀. Àìmọ̀pẹ́dù rẹ ló jẹ́ kó o wà lójú kan. Àìmọ̀pẹ́dù rẹ, Ọlọ́run ò ní jọ́, kò fẹ́ kó o kú, kò kàn fẹ́ kó o wáyé bẹ́ẹ̀. Ṣùgbọ́n ó ní pé kí n máa sọ fún ẹ pé tó o bá mọ ọpẹ́ dú, kò má dìgbà tó o bá tó larí mọ́lẹ̀ láti gbàdúrà.
kò má dìgbà tó o bá tó lọ kú sílé ìjọsìn, kò dìgbà tó o bá tó kírun tí gbogbo wájú orí rẹ dúdú. Ó ní gbogbo ohun tó wù tó o bá mọ̀ ṣe nínú ayé, ìwọ kan máa sọ fún un pé Olúwa mo dúpẹ́ o, Ọlọ́run mi mo mà dúpẹ́, mo dúpẹ́ oore tó o ṣe lánàá, mo dúpẹ́ oore tó o ṣe lónìí, mo dúpẹ́ èyí tó tún máa ṣe. Wò ó, má jẹ́ kí n tàn ẹ́, wíwà tó wà láyé yẹn kò ń ṣe gbogbo àwọn tó rí tó ti ẹ̀ rò pé o ò lówó ṣùgbọ́n wọn ò tiẹ̀ fẹ́ rí ẹ mọ́, o ò lọ́lá wọn ò fẹ́ kó o exist mọ́. Ìwọ tó o dẹ̀ tiẹ̀ tún wá ń rí jẹ, o láǹfààní láti wà nílùú òyìnbó, o ò ní wàhálà kankan, wọn máa diagnose ẹ fún any problem bóyá ìsàn kan lòun sìn. Ṣó wá rò pé o lágbára ju àwọn tó ní gbogbo kìíní ìlọ ni? Ṣó rò pé o mọ̀ ọ́ ṣe jù wọ́n lọ ni? Àbó rò pé nǹkan kan ló ń ṣe tó rò wípé bóyá o fi gbọ́n ju Ọlọ́run lọ? Tó bá ń wù ẹ́, bá mi yọ̀, kó o dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ọ̀sẹ̀ tún ṣojú èmi àti ẹ. A tún ti ń wọnú ọ̀sẹ̀ tuntun lọ nìyẹn. Ẹ jẹ́ ká gbọ́ orin ọpẹ́ ká tó wọnú ètò lọ. Oníbú ọ̀rẹ́, báwo la bá ti fẹ́ ọ tó? Oníbú ọ̀rẹ́. Ijó ẹ̀dà. Ọmọ ìgbàlà, ayọ̀ gbàlà rẹ̀ dà. Alpha mi, Omega mi, ọba tó fẹ́kùn mi dẹ̀rí mo fògo forúkọ rẹ̀. Ó ní Alpha mi, Omega mi. Ayọ̀ dà. Ọba tí ò jẹ́ kán gbé tí ò dá sẹ́yìn kúlé tèmi ó mà ṣe o. Ìyájú àwé, Ẹ bá mi ní Jésù lógo. bá mi yan Ọlọ́run mi lógo, ọba tó ju gbogbo ènìyàn lọ. Ijó ẹ̀dà. Ijó ẹ̀dà. Ayọ̀ ẹ̀dà jẹ́ káyọ̀ ẹ kó pọ̀ nínú ọ̀sẹ̀ yìí. Bẹ́ẹ̀ni. Kó wá róore tó fi máa gbà. Ọmọ aláyọ̀. Òkè ìṣòro níwájú mi ó ti wó. Ó ti wó wómúwómú. Òkè ìṣòro níwájú èmi àti ẹ ti wó torí pé o mọ Ọlọ́run ni. Ọ̀rẹ́ ẹlẹ́ṣẹ̀ ló Èmi kí n yọ̀ mo yọ̀. Ayọ̀ ẹ̀dà. ní kí n jó mo jó. Rúkàyàsì kí ló dé? Happy Sunday to you. Ló ní kí n jó mo jó. Ló ní kí n yọ̀ mo jó. Ayọ̀ ẹ̀dà. Ìṣòro níwájú mi ó. Ayọ̀ ẹ ló lè mú gbogbo òkè ìṣòro níwájú ẹ di wíwó. Má gbọ́kànlé wòlíì àbí pásítọ̀ kan lu àbí babaláwo kankan, kò ságbára kankan níbi kankan jọ Ọlọ́run yẹn lọ. Omega mi, Ìwọ kan máa yọ̀ níwájú rẹ̀, Omega mi, máa dúpẹ́. fẹ́kùn mi dẹ̀rí mo fògo forúkọ rẹ̀. Alpha mi, Omega mi. Fẹ́kùn mi dẹ̀rí mo fògo forúkọ rẹ̀. Alpha mi, Omega mi. Alpha mi, Omega mi. Alpha mi, Omega mi. ọba tó fẹ́kùn mi. Tó sẹ́kún mi dẹ̀rí Ọlọ́run ọba o. Alpha mi, Omega mi. Ọba tó fẹ́kùn mi dẹ̀rí mo fògo forúkọ Ló rẹ̀. fògbó Alpha mi, Omega mi. Tó fẹ́kùn mi dẹ̀rí mo fògo. Ijó ayọ̀ òní tán lẹ́sẹ̀ mi àti yín. Omega mi. Alpha mi, Omega mi. Alpha mi, Omega mi. Gbẹ́kẹ̀lé Jésù, má ṣe sáré ká o. Gbẹ́kẹ̀lé Jésù, má ṣe fòyà o. Gbẹ́kẹ̀lé Jésù, ṣá sọ̀rẹ́ndà tó. Òun lọ́ba lè wí lè ṣe. Gbẹ́kẹ̀lé sáà. Gbẹ́kẹ̀lé Jésù, òun ló lè ṣe. Gbẹ́kẹ̀lé Jésù, má ṣe fòyà. Má fòyà. Gbẹ́kẹ̀lé Jésù, ṣá Sọ̀rẹ́ndà tó. Òun lọ́ba lè wí lè ṣe. Gbẹ́kẹ̀lé Jésù, má ṣe sáré ká. Gbẹ́kẹ̀lé Jésù, má ṣe
sẹ́nì kankan tó lè gbẹ́kẹ̀lé lẹ́yìn ọlọ́run. Ọlọ́run ọba ń gbọ́. Kò ń dójú tì nìyàn tó wo inú rẹ tó mọ̀ pé ò lẹ́lòmíràn o, tó ò dẹ̀ ní kẹ́ni tó ti ń dára fún kó sọ̀kalẹ̀ lójijì, tó ò robi sí ọmọ làkejì, wàláì wàá ṣe rere. Mo ń sọ fún ẹ, good morning to you sister Ìdòwú, tó o bá gbọ́kànlé Ọlọ́run tó ò ní ẹlòmíràn. Ọba tí ò kì í dójú tì ràn ní. Ó ṣoore fọ́ba, ó tún ṣe ìfúnjòyè. Akiri ṣoore o bàbá mo júbà rẹ̀. Wò ó, ó lè dàbí ẹni kó pẹ́ lójú ẹ o, Ọlọ́run ló mọ àkókò tó dára fún ẹ. Bàbá mo júbà rẹ̀. Ó máa ṣe fún ẹ. Ìwọ máa báwọn aláyọ̀ yọ̀, ayé máa báwọn náà yọ̀. Àkókò ni ohun gbogbo nínú ayé o. Ọjọ́ tó o bá ti rò wípé káyé èèyàn kan kó bàjẹ́, ọjọ́ tó o bá ti ní kẹ́ni tó ń dáa fún kó wálẹ̀, wò ó, má bínú, jẹ́ kí n sọ fún ọ, àkókò rẹ máa tó, ó dẹ̀ ti dé báyìí. Mo ti sọ fún ẹ pé nípa ọpẹ́ dúdú kò sí nǹkan kan, kò sí nǹkan kan tó ti bẹ̀ jáde ju wípé Ọlọ́run á rántí rẹ. Fún gbogbo ìwọ tó ń wò mí láàárọ̀ yìí, tó o bá ti gbẹ́kẹ̀lé Ọlọ́run, tó o rántí wípé òun ni Ọlọ́run, òun nìkan ló lè ṣe ní àṣepé nínú ayé ẹ. Wò ó, mo tún ti dé láàárọ̀ yìí nìyẹn, màá jẹ́ kó o mọ̀ wípé lẹ́yìn Ọlọ́run yẹn kò sí nǹkan tí ènìyàn lè ṣe o. Sórí tó o bá ń tanra rẹ, èmi náà ti tanra mi tipẹ́tipẹ́ sẹ́yìn tí mo ti rò wípé tí n bá sáré ká tí mò ń lọ sọ́tún sósì, bóyá ń gbà yẹn ni Ọlọ́run lè gbọ́ àdúrà. Wò ó, má fojú wò wípé bóyá ọmọ kékeré ni ẹ̀ tàbí o tiẹ̀ ti dàgbà. Ọlọ́run ló mọ àkókò àti ìgbà tó rẹ́dì láti dá oníkálukú lóhùn. Kò sí ọ̀nà méjì kankan tó lè fi ṣàṣeyọrí nínú ayé yìí ju wípé kó o mọ Ọlọ́run yẹn. Kò sí ọ̀nà kankan tó lè fi ṣàṣeyọrí nínú ayé yìí ju wípé kó o má ro lábìrí sọ́mọ làkejì ẹ. Wò ó, jẹ́ kí n sọ nǹkan kan fún ẹ. Kò sí ọgbọ́n tó lè máa dá kó o máa larí mọ́lẹ̀ látàárọ̀ títí dalẹ́ kó o máa gbàdúrà. Tó o bá ti rẹ́ni tó ń ṣe dáadáa tínú ẹ bá ti ń bàjẹ́, àdúrà rẹ ò lè gbà. Gbogbo èèwọ̀ tó jẹ́ wípé òun gbàdúrà ó fẹ́ ṣe rere, bóyá o tiẹ̀ tún ti wá rò pé ó ti dàgbà, àwọn ọmọ ẹ ló kù láti ṣe rere. O wá wò wípé ọmọ ọlọ́mọ lọ́lọ́run ń ṣe rere fún lọ́wọ́, àbó orí ẹgbẹ́ rẹ tó ń lọ síwájú, àbí àkókò oníkálùkù àkókò tiẹ̀ wá dé, ó wá ń ṣe dáadáa, Ọlọ́run ṣìwé ìrántí kan. Tó o bá ń bínú èèyàn yẹn, ire kankan ò lè wá síwájú rẹ. Ṣé kí n sọ fún ẹ fìlọ́sọ́fì inú ayé yìí? Tó o bá ti rí ẹni tó ń lọ síwájú, tó bá ti jẹ́ wípé nígbà yẹn ni ìbànújẹ́ máa ń wọnú ọkàn títí ẹ, kò sí ọgbọ́n kankan tó o lè dá sí. Tó o bá rí èèyàn sọ fún ẹ, tó o bá rí ibi tí wọ́n ti ń ṣe rere, bóyá ọmọ tuntun náà bí ń bẹ̀, ilé náà ń ṣí, mọ́tò tuntun náà ń rà, ìgbà yẹn lọ́kàn tí ẹ wá ń bàjẹ́, kò sí bó o ṣe fẹ́ lọ síwájú, kò sí bó o ṣe fẹ́ ṣe rere. Ó rí, kò sí ọgbọ́n kankan tí èèyàn ní nínú ayé yìí ju wípé tó o bá ti rí àwọn tó ń lọ síwájú, jẹ́ kí inú rẹ máa dùn, jẹ́ kí ìkọkàn rẹ máa yọ̀ sí Ọlọ́run ní gbogbo ìgbà, kí ire lè wá síwájú rẹ. O mọ tó fi ń béèrè wípé kí ló dé, kí ló ṣe wọ, kí ló dé ṣọlọ́run gbàgbé rẹ ni? Ọlọ́run ò gbàgbé rẹ, torí òun ló dá, ló ṣe ìṣẹ̀dá gbogbo ènìyàn sí ilé ayé. Kò wò ẹ́, kò ní kó wáyé láti wá má ṣe rere, ṣùgbọ́n ọwọ́ rẹ gangan ni ìṣerere rẹ wà. Kí ni ìṣerere rẹ fi wà ní ọwọ́ ẹ? Good morning to you Pinky Pius, ẹ káàárọ̀ mà. Ṣé o mọ nǹkan tí ìṣerere rẹ fi wà lọ́wọ́ ẹ? Ìwọ tó jẹ́ wípé bó o ṣe wà yìí, o ní inú kankan tó dára sí ọmọ làkejì. Àfẹ̀mí ni. Tí wọ́n bá ṣá ti rí èmi, ẹlòmíì kí tó bá wù kó jáde nínú ayé ẹni yẹn kò kàn ẹ́ mọ́. Tó bá wá rí wípé àwọn tó tiẹ̀ ti rò pé wọn lè débì kankan, tí ayé wọn wá ń dára, ìbànújẹ́ yẹn máa wá borí gbogbo ayé ẹ mọ́lẹ̀. Wò má jẹ́ ń tàn ẹ́, tó bá ń rí iná tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí, bóyá o tiẹ̀ ti wá ń lọ síwájú díẹ̀díẹ̀, o wá rí àwọn èèyàn tí Ọlọ́run ń gbé ga, bóyá àkókò ẹni yẹn ti tó
kò wá tó ẹ lọ́jọ́ orí, ìbànújẹ́ wá tó ó wá borí ọkàn ẹ mọ́lẹ̀. Irú nǹkan yẹn tún máa ń ba téèyàn bá ti ní tẹ́lẹ̀ jẹ́ nínú ayé èèyàn ni. Wò ó, èmi ò ní tí mo fẹ́ wá tún sọ fún ẹ láàárọ̀ yìí, kò sírú preaching tó ò tí ì gbọ́, ṣùgbọ́n ó burú débi wípé o ní agídí, ó ti rò wípé kò sí nǹkan kan tí èèyàn kankan lè ṣe fún ẹ. Ó ti gbàgbé wípé Ọlọ́run kan wà ní ibì kan tó ń rí inú tó dẹ̀ ń rí òde, ọba tó mọ gbogbo ohun tó wà ní ọkàn ẹ. Ó lóun á san fún oníkálùkù gẹ́gẹ́ bí èrò ọkàn rẹ̀ ni. Kí ni èrò ọkàn tiẹ̀ láàárọ̀ ìsí ọmọlàkejì ẹ? Kí ni èrò ọkàn tiẹ̀ láàárọ̀ ìsí ọmọlàkejì ẹ? Sórí níbi tí mo rí wípé ayé àwọn èèyàn kan wọ́n ń fi ọwọ́ ayé ara wọn gangan náà fi ń ba ayé ara wọn jẹ́ nínú ayé tá a wà yìí. Báwo lo ṣe máa rí ẹni tó ń ṣe rere? The next thing tó kù tó fẹ́ ṣe síbẹ̀ ni kó kọ kọ́mẹ̀ǹtì tó máa ba ẹni yẹn nínú jẹ́, tàbí tó máa rò wípé o lè fi ba ayé ẹni yẹn jẹ́. Wá sọ fún mi bí o ṣe fẹ́ lọ síwájú. Ìwọ tó jẹ́ wípé tó bá ti rẹ́ni tí wọ́n fẹ́ ṣe lóore, ẹ̀gbẹ́ ẹ ló wà, ó mọ nǹkan yẹn ṣe. Bóyá o tiẹ̀ wá mọ̀ ọ́ ṣe, wọ́n wá wò ó, Ọlọ́run wá ṣìwé ìrántí kẹ́ni tó wà lẹ́gbẹ̀ẹ́ ẹ̀. Ìyẹn tó o fẹ́ ṣe ni wípé kó o ṣàtakò, o ò fẹ́ kó ṣe rere, o ò fẹ́ kó lọ síwájú, o fẹ́ kó máa jẹ́wọ́ nìkan. Sórí Ọlọ́run ò kì í ṣe ènìyàn o. Ọba tèmi ò kì í wò bí ènìyàn ṣe ń wò, torí òun la fi ń pè ní Ọlọ́run. Sórí Ọlọ́run tó ń wò yẹn, ó ju gbogbo ayé lọ, ó ju bàbá rẹ lọ, ó ju ìyá rẹ lọ. Tó o bá fẹ́ gbòòtọ́ ọ̀rọ̀, ò bá invite àwọn èèyàn kó wá gbọ́ ìdí tí ò fi lọ síwájú. Kí ni ìdí tó o fi wà lójú kan gan-an? Kí làwọn nǹkan tó yẹ kó o wò? Kí làwọn nǹkan tó yẹ kí ìgbésẹ̀ tó yẹ kó o gbé nínú ayé ẹ tó lè má fi jẹ́ kó o dúró sójú kan bí adágún omi? Màá sọ fún ẹ láàárọ̀ yìí, Sister Túgbóbọ̀, ẹ káàárọ̀. Ṣó o mọ nǹkan tí mo fẹ́ sọ fún ẹ láàárọ̀ yìí? Mo fẹ́ kó o ṣe nǹkan kan nínú ọ̀sẹ̀ tó fẹ́ wọ̀ yìí. Tó bá jẹ́mi àti ẹni màá dẹ̀ ṣe o. Jẹ́ kí ọpẹ́ ẹ kó pọ̀ ju ìbéèrè ẹ lọ nínú ọ̀sẹ̀ yìí. Gbogbo àwọn tó o bá ti rí pé olóríire ni wọ́n ń ṣe dáadáa. Gbogbo àwọn tó o bá ti rí wípé Ọlọ́run ṣìwé ìrántí kan wọ́n, má ronú pé káyé wọn kó inú níbí ni sí wọn. Sórí nípa pé ká máa bá láyọ̀yọ̀, nípa ká máa ní ìdùnnú sí ẹni tó bá ń ṣe rere, èèyàn màmá ń ṣe rere o. Ọlọ́run màmá ń wo ọkàn èèyàn láti gbé èèyàn ga o. Ṣùgbọ́n ìwọ tó jẹ́ wípé kán tó wí kán tó fọ̀, tó o bá ti rí wípé wọ́n ti ẹ̀ sọ pé èèyàn kan bímọ lásán pé ó yá ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, ìbà yẹn ni ìbànújẹ́ dé bá ẹ, ó dẹ̀ ń tọrọ ọmọ, báwo lo ṣe fẹ́ bímọ? Wò ó, oríṣiríṣi èèyàn ló ń bẹ lórí Facebook yìí lóòótọ́ o, lórí mídíà generally. Bóyá o wà lórí Twitter, bóyá o wà lórí Instagram, o wà lórí májẹ̀ntàn ẹ, kò ń ṣe gbogbo ẹni tó ń fọ́lù ẹ ló máa fẹ́ wo ire rẹ̀. Kò ń ṣe gbogbo ẹni tó ń fọ́lù ẹ ló fẹ́ kó o ṣe dáadáa. Ṣé kí n parọ́ kan fún ẹ? 90% out of àwọn tó ń fọ́lù ẹ, wò ó, wọ́n fẹ́ wo ohun tó fẹ́ ṣẹlẹ̀ bí o ṣe máa ṣubú náà ṣe ń wá. Ó mọ tó ṣẹlẹ̀, kò ń ṣe gbogbo followers tó rí yẹn, àwọn gangan kò ń ṣe gbogbo wọn ló nífẹ̀ẹ́ o. A lot of people are following you láti wo nǹkan tó máa ṣẹlẹ̀ next nínú ayé ẹni. Èmi ti rí àwọn èèyàn tó jẹ́ wípé followers mi náà jẹ́ tẹ́lẹ̀. Má bínú o, tó o bá ṣe rere, tó o bá rí pé àwọn èèyàn kan tẹ́ ẹ jọ ń ṣe, àwọn tó ń kí ẹ tẹ́lẹ̀, àwọn tó like ẹ tẹ́lẹ̀, nígbà tó o bá ń lọ síwájú, àwọn kan á kàn wá, wọ́n á sá fún ẹ. Àwọn kan á kàn wá, ìbànújẹ́ máa dé bá wọn débi wípé wọn ò tiẹ̀ ní lè kí ẹ mọ́, débi wípé wọ́n máa náà fẹ́ bẹ́ẹ̀ ṣe mọ́. Bí ọ̀rọ̀ ilé ayé ṣe rí nìyẹn. Sórí àwọn èèyàn kan wà tó jẹ́ wípé ìgbà tí wàhálà bá dé bá ẹ yẹn, wọ́n fẹ́ máa rẹ́rìn ni. Ìgbà yẹn gangan ni ayọ̀ títí wọ́n ń pọ̀ sí. Wá lọ worú inú ayé àwọn èèyàn yẹn, o lè máa rí wọn kán máa rẹ́rìn níta. Tó o bá mọ tó ń ṣẹlẹ̀ nínú ayé wọn, wọn ò kì í láyọ̀. Inú wọn ò kì í dùn látàárọ̀ dalẹ́. Torí bàbá tó ń wò yẹn kò kì í gbẹ̀bí fáláre. Sórí má jẹ́ kí n tàn ẹ́, oríire ò kì í fẹ́rò o. Nígbà tó o bá ń ṣe dáadáa, tó o bá ń ṣe rere tán, rí wípé ò rí bíi táyọ̀ ní mà, ayọ̀ ní Mr. Sister Wumaj Àjọkẹ́, ẹ káàárọ̀, ayọ̀ ní. Ṣé kí n parọ́ kan fún ẹ? Má jẹ́ kó yà ẹ́ lẹ́nu rárá.
nígbà tí ọlọ́run bá ṣìwé ìrántí kàn ẹ́, nígbà tí ọlọ́run bá ń ṣe dáadáa nínú ayé ẹ, bó o gbé sórí Facebook kan rí. Mo sọ fún ẹ, má gbàgbé tí mo bẹ́ẹ̀ sọ ní last week, spiritual realm wọ́n ti rí o. Ó wá mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ní spiritual realm yẹn pín sí méjì. Àwọn kan wà tó jẹ́ wípé ìbànújẹ́ dúdú ni wọ́n, àwọn kan wà tó jẹ́ wípé ti aláyọ̀ ni wọ́n, ti ọlọ́run ni wọ́n. Àwọn kan máa bá ẹ yọ̀, àwọn ọ̀run máa bá ẹ yọ̀. Sórí àwọn kan inú máa bí wọn, ìbànújẹ́ máa dé ni. Ìwọ má wọ́rì, sórí tó bá ti wulẹ̀ ń ṣe rere tó ń lọ síwájú, má wá èrò púpọ̀. Sórí nígbà mìíràn mo sọ fún ẹ pé ìyá mi máa ń pa òwe kan, òwe yẹn mo máa ń tẹ̀lé láti kékeré. Ó ní èèyàn ò kì í ṣọ̀rẹ́ èrò kó yọ̀. Ìwọ tó jẹ́ wípé ọ̀rẹ́ gbogbo ayé ló fẹ́ ṣe, o ò fẹ́ bàjẹ́ lọ́wọ́ èèyàn kankan, o ṣàfẹ́ jẹ́ kán máa rò pé ìwọ yìí gangan ló mọ̀ ọ́n ṣe, ìwọ yìí gangan ló dáa jù. Sórí nígbà tó o bá fẹ́ ṣe rere, nígbà tó o bá ń lọ síwájú tí ọ̀nà rẹ bá ń là, kò kí ń ṣe gbogbo èrò ló máa wá sínú ayé ẹ̀ ń gbà yẹn. O ò mọ bó ṣe máa ń rí ni. Mi ní parọ́ kan fún ẹ, whether you like it or not, àwọn olóríire èèyàn tí wọ́n níbi tí wọ́n ń lọ náà máa bá ẹ yọ̀. Sórí àwọn kò ń ṣe gbogbo àwọn tó rí tó ń wọṣọ tó ń ṣe dáadáa yẹn lolóríire èèyàn. Olórí burúkú ènìyàn pọ̀ gidi. Wọ́n máa kun powder, wọ́n máa wò ó, wàá rò páyé wọn ti dáa ni. Wọn ò ní bá ẹ yọ̀. Má bínú sí wọn. Ó ní reason tó fi rí bẹ́ẹ̀. Sórí ayé wọn tó bá wò láti ẹ̀yìn títí di wákàtí yìí, ayé wọn ò gbé ọlọ́run ga o. Kò ṣó wípé wọ́n ní ọlọ́run, kò ṣó wípé ọlọ́run tiẹ̀ ń bá wọn rìnrìn àjò látàárọ̀ dalẹ́. Èrò ọkàn rẹ ló máa jẹ́ kí ìlọsíwájú rẹ kó dúró. Kí làwọn nǹkan tó ń rò? Ìwọ tó rí wípé ọmọlàkejì ẹ ń ga, tó ń ronú kó ṣubú, kò sí bó o ṣe fẹ́ ṣe nílé ayé, ò lè ráàánú gbà. Ṣùgbọ́n ìwọ tó jẹ́ pọ́kù díẹ̀ káàtó fún, ó wá rí ẹni tí ọlọ́run ṣàánú fún, bóyá kò tiẹ̀ tí ì pọ̀, tí ọlọ́run ràn lọ́wọ́, àbó rẹ́ni tó tiẹ̀ ń ṣe dáadáa tó jẹ́ pé gbà yẹn nìbànújẹ́ ń bá ẹ. Ọlọ́run aláàánú ń gbọ́, kò sí ọ̀nà tó fẹ́ gbé gbà. Tó o bá ń rí jẹ ojú kan náà ló máa wà. Reason tó fi máa wà lójú kan ni wípé èrò ọkàn rẹ ni ọlọ́run fi máa ṣèdájọ́ fún ẹ. Wá jẹ́ kí n kankan yí ẹ láàárọ̀ yìí. Kò kí ń ṣe nípa àdúrà, bó ṣe máa àdúrà gbà sí, bó ṣe ń lè rí mọ́lẹ̀ sí, ó ní ọlọ́run fi ń ṣàánú ẹ̀dá nínú ayé. O ò mọ tí ọlọ́run fi ń ṣàánú ẹ̀dá ni. Ó ní kó jẹ́ kí ọpẹ́ rẹ kó pọ̀ ju ìbéèrè rẹ lọ. Ó ní kó máa dunnú sí àwọn ènìyàn tó ń ṣe rere. Ó ní kó máa bá a láyọ̀yọ̀. Ó ní kó máa sọ fún àwọn tó kù díẹ̀ káàtó wípé má wọ́rì, ọlọ́run ò gbàgbé rẹ. Sórí ìwọ tó bá ti jẹ́ wípé àfi èmi, o ò tiẹ̀ gbàdúrà kẹ́lòmíì dìde débi tó máa rí jẹ. Má jẹ́ ń tàn ẹ́. O lè wà nílùú òyìnbó kó o rí aṣọ wọ̀. O kú lè wà nílùú òyìnbó kó o máa rówó ilé san. O lè wà nílùú òyìnbó kó o rí nǹkan bọ̀, o ò ní kúrò lójú kan. Ẹjọ́ kí lẹ mọ̀ tí wọ́n ń pè ní kí ẹ̀dá kúrò lójú kan? Ìyí tí wọ́n ń pè ní kí ẹ̀dá kúrò lójú kan ni tó o bá ṣì ń wà nínú ayé, kó o ní ìgbésẹ̀ kan tó o máa gbé láti ọ̀tún sí òsì. Ẹ̀dá tó o bá ti rí tó wà nínú ayé, tó jẹ́ pé ìyàrá ẹyọ kan tó o mọ̀ọ́mọ̀ yẹn, ibẹ̀ náà ló ṣì ń wà comfortable ni. Tó jẹ́ wípé mọ́tò ẹyọ kan tó ń lò yẹn tó sì ń sọ fún ẹ pé láti 10 years 15 years tí mo ti ń lo mọ́tò kò fún mi ní wàhálà rí, ó ń díbọ́n fún ẹni. Inú rí ò dá sọ́mọlàkejì ni ò jẹ́ kí ọ̀rọ̀ ayé ẹ̀ kó ti lọ síwájú. Màá tún wá sọ fún ẹ, kò kí ń ṣe gbogbo àwọn nǹkan ni ayé fi ń ṣe èèyàn. I can see you sister Adéọlá. Kò kí ń ṣe gbogbo nǹkan ni ayé fi ń ṣe èèyàn. Kí làwọn ìrìn àjò tó ń rìn tó fi ń ṣe ìwọ ara rẹ gangan? Kí ni àwọn èrò ọkàn rẹ tí ò jẹ́ kó lọ síwájú, tó ń ta bá àwọn ọmọ tó bí nínú ayé tí ò jẹ́ kí orí ayé wọn kó lọ sí iwájú? Mo fẹ́ kó yẹ ara rẹ wò. Ìwọ tó jẹ́ wípé bó ṣe wà yìí, o ò mọ nǹkan méjì yìí ṣe.
ojoojúmọ́ là ń sọ fún ẹ pé kò sí ọgbọ́n kankan nínú ayé tó o bá ṣàtìjí làárọ̀ kò ń ṣe gbogbo èèyàn ló màdúrà gbà o lè má mọ sáàmù kà o lè má mọ báíbù ṣe ṣùgbọ́n tó o bá ti ń dìde lórí ibi bẹ́ẹ̀dì ẹ tó o kàn tí ẹ lè gbé apá yẹn tó o rí pé o lọ jìde o lọ tọ̀ ní ìdájí mo fẹ́ kó o lè dú ọpẹ́ yẹn inú ọ̀sẹ̀ tuntun ló tún wọ̀ lọ yìí sórí ní every Sundays bó o ṣe ń ṣe nígbà tí wọ́n ń ṣí ilé ìjọsìn tó jẹ́ wípé wàá ró dẹ́dẹ́ wàá kàn dúdú kò dìgbà tó o bá tó ró dẹ́dẹ́ kó tó kàn dúdú ọjọ́ Sunday bó o ṣe máa ń lọ wò wípé o fẹ́ lọ pa wọ́n kú ní ṣọ́ọ̀ṣì yẹn o wàá ní ìdí àti ṣẹ́ hàn sí ènìyàn ìwọ wá jẹ́ kí Ọlọ́run kó rí àníyàn ẹ nínú ọ̀sẹ̀ yẹn bó o ṣe jí yẹn níjọ́ Sunday mo sọ fún ẹ wípé ṣé o mọ̀ pé ọjọ́ méje la ní nínú ọ̀sẹ̀ Sunday to Saturday ni sórí tó bá ti láǹfààní láti ti dijọ́ Sunday ó yẹ kó o lè fi ìrìn àjò ẹ lé Ọlọ́run lọ́wọ́ torí ìrìn àjò tó o máa rìn nínú ọ̀sẹ̀ tuntun yẹn ó mà mọ̀ nínú ọ̀sẹ̀ yẹn ibi wà níbẹ̀ nínú ọ̀sẹ̀ tuntun tá à ń wọ̀ yẹn ire wà ń bẹ̀ ṣùgbọ́n ò mọ ire tó wà ń bẹ̀ ò mọ ibi tó wà ń bẹ̀ ṣùgbọ́n nítorí wípé àìmọ̀ Ọlọ́run rẹ tó nínú ọ̀sẹ̀ yẹn bí ibi ṣe ń rìn bẹ́ẹ̀ ni ire ṣe ń rìn tó o bá ti lè gbọ́ wípé ó yẹ kó o fi ọ̀sẹ̀ tuntun yẹn lé Ọlọ́run lọ́wọ́ ní ọjọ́ Sunday wàláì kò sí ọgbọ́n tó o lè dá sí bó o bá ṣiṣẹ́ láàrin ọ̀sẹ̀ yẹn o lè má mọ ohun tó o fi owó ẹ̀ ṣe sórí ọjọ́ tí mo ti mọ Ọlọ́run wípé kò dìgbà tí n bá tó kó owó fún babaláwo tàbí kó owó fún àlùfáà kankan kò dìgbà tí n bá tó kówó fún wòlíì kankan. I can see you mọ́mí Ọlámídé good morning happy Sunday to you ẹ káàárọ̀ happy Sunday to you bọ̀wọ̀ fọlúwa ẹ káàárọ̀ mà sórí wọ́n tó jẹ́ wípé ò mọpẹ́ dú ò mọ Ọlọ́run wàá máa tọ àwọn tí ò tó Ọlọ́run lọ láti béèrè fún tí ò yẹ kó o béèrè fún ó ṣe béèrè fún ọgbọ́n àti òye láti ọ̀dọ̀ Ọlọ́run jọ̀ọ́ mo fẹ́ kẹ́ bá mi share fídíò ọ́díò yìí láàárọ̀ yìí mo fẹ́ kó o mọ nǹkan tí wọ́n ń pè ní ọgbọ́n láti bá Ọlọ́run rìnrìn àjò wò ó Ọlọ́run wà ní ẹ̀gbẹ́ èmi àti ẹ bàbá yẹn ò kúrò ní bó ṣe wà nígbà yín Ọlọ́run tó ń ṣe fún àwọn tìgbàanì wà ló sì wà síbẹ̀ ṣùgbọ́n kí ni nǹkan tó fẹ́ fi mà pó wà ń bẹ̀ ó ṣe ní ìgbọ́kànlé nínú Ọlọ́run ó ṣe má ro wípé kí ayé èèyàn kankan kó bàjẹ́ ó ṣe má ronú pé ẹni tó ń gòkè kó sọ̀kalẹ̀ ẹ káàárọ̀ ọmọ mi Adéwùnmí ẹ káàárọ̀ good morning happy Sunday to you happy Sunday to you ẹni afẹ́ kí ló dé tó jẹ́ wípé ó ṣe rò wípé Ọlọ́run yẹn ṣe bóun ló ń bá wọn tó fẹ́ lọ bá yẹn wípé kí wọ́n ṣe nǹkan fún ẹ yẹn ṣe bóun ló ń bá wọn ṣe mo kò mà sí alágbára kankan bì kankan mo fi orúkọ bu ènìyàn kan láṣìírí kò sí ẹni tí ò mọ̀ ní olóògùn tó lágbára nílùú Ìbàdàn ó mà ti kú láti bíi 2 months ago ẹni yẹn mà kú pẹ̀lú bó ṣe ní agbára ó ní oògùn débi wípé ẹgbẹ̀jì ni ẹni yẹn ní agbára débi wípé ó ti bìlíìfù pé lẹ́yìn òun kò tún sí ẹlòmíì mọ́ má jẹ́ ń tàn ẹ́ kò sí agbára kankan lẹ́yìn Ọlọ́run tó o bá ní ìgbọ́kànlé pẹ̀lú Ọlọ́run bí mo ṣe ń sọ fún ẹ ní gbogbo ìgbà yìí wò ó èmi ò mà kí ń ṣe ẹni tó lè máa wò mí ò kúkú ń ṣe pásítọ̀ tó máa bọ́ síta láti wá gbowó lọ́wọ́ rẹ wòólì Ọlọ́run tá a yàn tá a dá ni mí ṣùgbọ́n mi ò kí ń ṣe wòólì wípé mo fẹ́ bẹ́ẹ̀ woṣẹ́ mi ò kí ń ṣe wòólì wípé mo wó wá gbogbo spiritual items tí mò ń tà fúnra rẹ ló máa fọwọ́ ara rẹ lọ ṣìgbàdúrà rẹ òun ló jẹ́ kí n sọ fún ẹ wípé kò sí ọ̀nà kankan tó o lè gbà every Sunday ẹ máa kàn wò pé kí ló ń jáde nítorí wípé mi ò ní Ọlọ́run mìíràn tí mo fẹ́ fi ọjọ́ ọ̀sẹ̀ tuntun tí mò ń lọ ilé lọ́wọ́ sórí tó o bá fi Ọlọ́run ṣe alpha àti omega rẹ tó o fi ṣe ẹni iwájú àti ẹni ìkẹyìn kò sí ẹ̀dá kankan tó lè pa ẹ́ mọ́ ju Ọlọ́run lọ ṣùgbọ́n láti ọkàn rẹ tó o bá mọ̀ tó o fi ọ̀sẹ̀ tuntun tó o tún fẹ́ wọ̀ yẹn tó o bá fi lé Ọlọ́run lọ́wọ́ wàláì mo fi ọba tí mò ń sìn búra fún ẹ ìdààmú ò ní wá síwájú rẹ ó ní lòtítọ́ a máa dún ẹ wò ṣùgbọ́n tó o bá dúró bíi ti Ọlọ́run tó o dúró nínú Ọlọ́run wípé lẹ́yìn Ọlọ́run kò sí Ọlọ́run mìíràn ó rí orin tí mo máa ń kọ ní gbogbo ìgbà gbogbo ẹ̀yin tẹ́ tí mo rí yẹn ti máa mọ̀ ní slogan mi ó jẹ́ wípé lẹ́yìn rẹ̀
ẹ̀mí mímọ́ lẹ́yìn rẹ ọlọ́run ìwọ ló kàn o àní lẹ́yìn rẹ o ọlọ́run ìwọ náà ló kàn o nínú ilé mi lẹ́yìn rẹ ẹ̀mí mímọ́ lẹ́yìn rẹ o bàbá tó ní mí mo ní lẹ́yìn rẹ ọlọ́run o ìwọ ló kàn. sórí tó bá ní ọlọ́run tó ní ẹni tí o gbójúlé tí ò kì í ṣe ènìyàn wò ó ogun máa wá ní gbogbo ìgbà o lórí Facebook níbi tó tiẹ̀ ti mọ̀ wọ́n rí rárá wá ṣe yẹ̀tanú sí ẹ wọ́n á bínú ìṣẹ̀dá rẹ wọ́n máa bínú bísínẹ́sì rẹ wọ́n máa bínú tó mọ̀ ṣe àti tó mọ̀ ṣe ṣùgbọ́n ọlọ́run kan ṣoṣo tí èmi mọ̀ ọba tí ò kí ń dojú tì ní bóyá kírísítẹ́nì ni ọ́ tàbí múslímù ni ẹ́ kò sí àyè fún ẹ láti lọ sí mosque tàbí láti lọ sí chọ́ọ̀chì bọ̀ ó ní kí n sọ fún ẹ pé ọkàn rẹ gangan nílé ìjọsìn rẹ o sórí bó ṣe ń sin ọlọ́run yẹn gangan bó ṣe ń pè ohun gangan ló máa fi máa dẹ́ ẹ lóhùn Ẹ̀yinlójú Olódùmarè ní kí n sọ fún ọ láàárọ̀ yìí wípé lẹ́yìn ọlọ́run nìkan ló kàn ó tó o bá rò wípé bóyá agbára kan wà níbì kan fún àwọn èèyàn kan náà ṣe ń ṣe àṣeyọrí ò ń tanra rẹ mà ní ìwọ náà ò ṣe try kó o fi gbogbo ẹ̀ lọ́lọ́run lọ́wọ́ Azan good morning happy Sunday ìwọ náà ò ṣe try kó o tiẹ̀ wá fi ọ̀sẹ̀ tuntun tó ń wọ̀ lọ ìkó o fi lọ́lọ́run lọ́wọ́ ọba tó pa ọ́ mọ́ àbọ̀ rò wípé máàsì tó ń lò yẹn ni ò jẹ́ kó o ti dẹni àná ni àbọ̀ rò pan sanitizer tó ń lò yẹn ni ò jẹ́ kó o ti lọ pẹ̀lú fáírọ́ọ̀sì yìí ni ọlọ́run yìí ń pa ẹ́ mọ́ nítorí ìdí kan tàbí ìkejì ni ó fẹ́ kó o mọ̀ pé òun ni ọlọ́run kí làwọn nǹkan tó ń ṣe gan táyé fẹ́ fi sọ wípé àmì ọlọ́run ó hàn nínú ayé rẹ wò ó àkàndá ọlọ́run nìwọ náà Ẹ̀yinlójú rẹ̀ nìwọ náà ó dá ọ sínú ayé kò fẹ́ kó o wáyé lásán ṣùgbọ́n kí ni nǹkan tó o fi ń sìn ṣó o súnmọ́ bó ṣe yẹ kó o súnmọ́ ṣó o tiẹ̀ mọ̀ bó ṣe yẹ kó o mọ̀ má lára àwọn tọ́lọ́run ṣe fún o má lára ẹni tó ti bímọ má lára ẹni tó ti lọ́kọ má lára ẹni tó ń ṣe bísínẹ́sì tí ó ń yọrí sí dáadáa ó mọ ìhà tó kọ sí ọlọ́run ó mọ ìhà tí ọlọ́run kọ sí ìwọ tó bá ń bá ẹni tí ọlọ́run nífẹ̀ẹ́ sí bínú sí wàá kàn rí wípé o kàn dúró bí omi adágún ni ìwọ tó bá bá ẹni tí ọlọ́run nífẹ̀ẹ́ sí tó láìkì sórí o jẹ́ kó yí ẹ jẹ́ kí nǹkan kan yí ẹ ó wà nínú bíbélì torí ẹ̀ tí ń bá rí abiyamọ míì tó bá lòun nífẹ̀ẹ́ ọmọ kan jọ ọmọ kan lọ lọ́kùn ara rẹ̀ èmi ò mà kí ń bínú ṣó mọ nǹkan tí ọlọ́run sọ ni ó lóun á ṣàánú fún àwọn tóun á ṣàánú fún àwọn ènìyàn kan wà tó jẹ́ wípé Ẹ̀yinlójú ọlọ́run ni wọ́n kò sí bó o ṣe fẹ́ bínú ìṣẹ̀dá wọn kò sí bó o ṣe fẹ́ ṣe nípa ara tiwọn gangan ọlọ́run tún lè ṣàánú fún ẹ nítorí ẹ̀ ló ṣe jẹ́ wípé o ò ní rí mi kí n rẹ́ni tọ́lọ́run ń ṣàánú fún kí n bínú rẹ̀ kó tó di wípé Ẹ̀yinlójú Olódùmarè ọlọ́run ń ṣàánú mi ṣé kí n parọ́ fún ẹ gbogbo ẹ̀dá tó bá ń ṣe rere nínú ayé inú mi máa ń dùn sí ni bóyá mo mọ̀ ọ́ rí tàbí mi ò mọ̀ ọ́ rí mo máa ń fi wọ́n ṣe point of contact sí ọlọ́run ni mo máa ń sọ fún ọlọ́run pé tó bá jẹ́ wípé ìwọ ló ṣe èyí torí mo mọ̀ wípé ní tó ò bá lọ́wọ́ sí ẹ̀dá kan ò lè dá ṣe nínú ayé sórí wíwà láyé èmi àti ọlọ́run lọ́wọ́ sí ni àìní coronavirus èmi àti ọlọ́run ò fẹ́ kó rí bẹ́ẹ̀ ni ó fẹ́ pa ọmọ bó ṣe panú àmọ́ pẹ̀lú àwọn ìdílé rẹ̀ lọ́jọ́ kìíní àná ni sórí ọlọ́run tó wà nínú àkè àkótí ẹ̀rí lọ́jọ́ ọ̀gbà yẹn ó dẹ̀ ṣì wà síbẹ̀ dísìn yìí oná ṣe ń pa wá ní ọmọ àkótí ẹ̀rí ọmọ àkótí ẹ̀rí lèmi o èmi ò mọ ọmọ tí ìwọ jẹ́ ṣùgbọ́n àpótí ẹ̀rí ọlọ́run ni èmi mi ò lè ṣubú ilé mi ò lè ṣubú ọmọ mi ò lè ṣubú àwọn òbí mi ò lè ṣubú nítorí wípé mo ní ọlọ́run tó ju ọlọ́run lọ sórí ẹ̀dá tó bá ní ọlọ́run tí ò ní ẹlòmíràn tó fi mọ́ tàbí tí ò ti ẹ̀rọ wípé bóyá bàbá kan àbí èèyàn kan wà níbì kan tó ń tún gbọ́kànlé wò ó má jẹ́ kí n tàn ẹ́ agbójú ti ọlọ́run ò kí ń pogún òfo o ò lè bá ọlọ́run dòwò pọ̀ kó o má ṣe rere o mọ nǹkan tó fi máa ń dá mi lójú ni wípé
bàbá yẹn ò kì í ṣe níbí, bàbá yẹn ò kì í gbé ẹ̀bí fún aláre, bàbá yẹn ò kì í ṣe ènìyàn. Ibi tó ti máa mọ̀ pé bàbá yẹn ò kì í ṣe ènìyàn. I can see you, Sister Victoria Ojo. Happy Sunday to you. Ó mọ nǹkan tí bàbá yẹn ò ṣe kí n fi ṣe ènìyàn. Ènìyàn ló máa ṣẹ̀ lónìí tó máa ní tílẹ̀ bá mọ́ kó o má dọ̀la. Mo fẹ́ kó o wá wò látìgbà tó o ti gbọ́njú bí ènìyàn nínú ayé. Wá wo iye ẹ̀ṣẹ̀ tó o ti ṣẹ̀ sí Ọlọ́run tó dẹ̀ ṣe ń pa ẹ́ mọ́ tilétilé tí ò jẹ́ kó o kú. Má jẹ́ kí n tàn ẹ́. Sórí tó bá ríra rẹ bí àpótí ẹ̀rí, wọ́n gbé lọ sílé obodi Ódómù lọ́jọ́ yẹn. Wọ́n rò wípé ó máa pa ni o. Wọ́n rò wípé kò kí ń ṣe ènìyàn. Wọ́n rò wípé wọ́n ti sórí aláròpin ẹ̀dá ni Ọlọ́run máa ń gbé ga. Láàárín èmi àti ẹ, àwọn èèyàn kan ti rò wípé Eyinloju ò lè jẹ́ ènìyàn mọ́. Àwọn èèyàn kan ti ẹ̀ wò wípé ọmọ ọdún mélòó ni ọjọ́ wo la bí. Àwọn èèyàn kan ti ẹ̀ wò wípé a bá mọ̀ ọ́, a ti mọ̀ láti kékeré rẹ̀. Tó o bá mọ̀ mí láti kékeré, tí wọ́n bá sọ fún ẹ pé Eyinloju leléyìí, ìwọ náà á jiyàn lóòótọ́. Mo jí ọmọ tó jẹ́ wípé alágídí, mo burú gidi gan. Ó ní mo ṣe sọ fún ẹ pé tó o bá ní ọmọ kankan nínú àwọn ọmọ tí Ọlọ́run fún ẹ, tí ọ̀nà rẹ̀ bá yàtọ̀ sí gbogbo ọmọ yòókù, má mà lọ bá wọn tó ń gbàdúrà pé kán bẹ́ẹ̀ sọmọ náà di dìdìnrín. Ìwọ tó o ti pa ògo ọmọ rẹ mọ́ lára, ìwọ tó o rò wípé bóyá bọ́mọ yẹn ṣe ń ṣe, ìwọ ọjọ́ ọ̀la rẹ̀ ò mọ̀. Sórí tó bá jẹ́ pé bí mo ṣe ń ṣe láti kékeré, bí mo ṣe burú tó, ni grandma mi tàbí ìyá mi ti lọ bá àwọn tí wọ́n lè ba ayé èèyàn jẹ́ kí wọ́n ti pa mí mú, kán ti pa ògo òbí mọ́ mi lára ni. Bóyá ògo Ọlọ́run ò bá má ti farahàn nínú ayé mi. Jẹ́ kí n pa ẹlẹ́rìí kan. Wọ́n pe ẹnìkan, mo forúkọ bò láṣìírí nílùú Ìbàdàn nígbà yẹn. I was very young. Ẹni tó bá mọ̀ mí wọ́n á mọ story tí mò ń sọ yìí. Máà nìyẹn ó máa ń lọ sí torí nílé grandma mi, nílé bàbá ìyá mi, a ní church lẹ́gbẹ̀ẹ́ wa. Ẹni tó bá mọ̀ wá á mọ̀ wípé ọmọ kérúbù tí wọ́n bí mi síbẹ̀ tó jẹ́ wípé to do my program. Nobody should call me, please. Ẹni tó bá mọ̀ mí ó máa mọ story tí mò ń sọ yìí. Nígbà yẹn nìbàdàn, ọmọ géètì lèmi nìbàdàn. Ló bá rí ní kí ló ṣẹlẹ̀. Nígbà yẹn mo burú, tó bá ń gbọ́n bì bùnmí ní o, kí ló ṣẹlẹ̀ bùnmí ní o. Bí ọkùnrin ni mo ṣe máa ń ṣe ní kékeré nígbà yẹn. Tí mi kì í gbà máa dúró ti ọkùnrin báyìí, àjọ máa jà ìwọ. O ò lè bó bá nà mí máa tún dìde pé mi ì ní gbàṣẹ. Mo jí ọmọ tó burú láti kékeré mi. Mo jí ọmọ tó jẹ́ wípé láti kékeré mi ni mo ti máa ń wò ó pé èèyàn ń gòkè ẹ̀mí, ó mọ Ọlọ́run. Age of 7 ni mo ti ń gun òkè ẹ̀mí, àìjẹ àìmu. Ṣùgbọ́n mo burú. Kí ni nǹkan tí Sátánì máa fi ń rìnrìn àjò ẹ̀dá? Tó bá ti rí pé ọmọ tó máa ní àṣeyọrí ni, tó bá ti rí pé ọmọ tó máa ṣe dáadáa ni, ṣé ọmọ tó máa ṣẹlẹ̀? Nǹkan méjì ló máa farahàn nínú ayé ọmọ yẹn. Ọmọ yẹn máa mọ Ọlọ́run, ṣùgbọ́n búburú ẹ̀ máa ní agbára púpọ̀. Ó máa dàbí ẹni wípé irú ọmọ wo leléyìí. Jọ̀ọ́ mo fi Ọlọ́run bẹ̀ẹ́, má pe ẹnì kankan láti sọ pé kán fún ẹ ní nǹkan kan tó máa ba ayé ọmọ yẹn jẹ́ o. Má mà sọ ọmọ yẹn di dìdìnrín. Má mà ba ìgbésí ayé ọmọ yẹn jẹ́ nítorí ọjọ́ ọ̀la rẹ̀. Ṣé kí n pa ẹ́ lẹ́rìn? Àti kékeré ayé mi ni mo ti máa ń ṣe bí ọkùnrin. Mo jẹ́ ọmọ tó jẹ́ wípé ó ní agídí tó burú púpọ̀. Mi ì ní parọ́ fún ẹ. Àti ilẹ̀ ni mo ti mọ Ọlọ́run tí mò ń sìn. Mi ì mọrú ọmọ tí mo jẹ́ o, ṣùgbọ́n Ọlọ́run jẹ́ kí n mọ̀ wípé àkàndá tí Ọlọ́run dá ni ọ́, tí ẹ̀dá kankan ò lè ṣe ní ibi. Ṣé kí n parọ́ kan fún ẹ? Nígbà yẹn wọ́n wá mú mi lọ bá pásítọ̀ yẹn. Pásítọ̀ yẹn wà lára àwọn tí wọ́n wá sí chọ́ọ̀chì wa, tí wọ́n yàn wípé kó máa bọ̀ tó wá bá wa ṣiṣẹ́. Thank you so much. Àmì Ọlọ́run ò ní fi yín sílẹ̀. Ọlámídé Hamilton, ẹ ṣé mọ́mì. Mo dúpẹ́ pẹ̀lú àwọn phases tẹ́ ń bá mi mú jáde yẹn. Mo fẹ́ kẹ́ ẹ mọ̀ nǹkan kan fún gbogbo abiyamọ ni o. Tó o bá ní ọmọ méjì tàbí mẹ́ta, tó bá jẹ́ ẹyọ kan ṣoṣo gan lórí, torí wípé ó burú, ọwọ́ tó ń gbé láti ilẹ̀ ó yàtọ̀ sí gbogbo ọmọ. Ní sùúrù kó o máa fi àdúrà àti àánú Ọlọ́run kó o máa fi bá ọmọ yẹn rìnrìn àjò. Mo fẹ́ sọ kékeré nínú ọ̀rọ̀ ayé mi nígbà kékeré mi fún ẹ. Nígbà yẹn wọ́n wá mú mi lọ bá bàbá yẹn. Èmi dẹ̀ lélẹ́yìí, sórí láti ìgbà kékeré mi títí dìsín, tí n bá rí fọ́tò ẹ pẹ̀lú bí Ọlọ́run ṣe ṣàánú mi, mo lè tẹ̀lé irú èèyàn tó jẹ́.
mo lè ọlọ́run á jẹ́ kí n rí fọ́tò ẹ lásán ọkàn mi ẹ̀mí mímọ́ ọlọ́run máa sọ fún mi pé báyìí ni irú èèyàn tó jẹ́. ṣe rí nígbà tí wọ́n bàbá yẹn wá ó lóun fẹ́ wá ṣiṣẹ́ ní ministry church ẹ̀ bàbá àyá mi ni lọ́dún náà lọ́hùn. I was very young, mo jẹ́ bí ọmọ ọdún bóyá bí ọmọ ọdún mẹ́sàn-án sọmọ ọdún mẹ́wàá, but grandma mi máa ń wò pé kí ló dé tó jẹ́ pé bùnmi ni lọ́tún bùnmi ni lọ́sì, bọ́ bá débi bùnmi o bọ́dọ̀hún bùnmi ni o ọmọ ìyá kínní kan ni o bùnmi ó wá ti sú grandma mi. wọ́n tún pe mọ́ sí mi pé ṣe mọ̀ pé grandma tèmi ló tọ́ mi. mo sọ fún yín ọmọdé nìyá mi ti bí mi, school làwọn òbí tèmi ti bí mi, wọ́n fi ń proud lọ́jọ́ tòní ni. bóyá o tiẹ̀ bí ọmọ kan nígbà èwe rẹ tó rò wípé bóyá ọmọ yẹn ń pè ẹ́ láǹtí, ó mọbi tó ń lọ pẹ̀lú ìrìn àjò ẹ. nígbà tí àwọn òbí tèmi bí wọ́n kéré púpọ̀, ó mà àwọn ọmọ tó máa ń bí nígbà yẹn tó máa ń sọ wípé irú èjì wo ni mo lọ bímọ yìí. if you see my parents, wọ́n dàbí ẹ̀gbọ́n mi ni. mo sọ nínú last video mi, àwọn parents mi dàbí brother àti sister mi. wọ́n dẹ̀ ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run. wàá wò láti ìgbà yẹn tí sì ọlọ́run ò fún wọn ní ọmọ mi ìdébi tán máa sọ wípé wò ó ọmọ tí mo tún fún ẹ lélẹ́yìí. torí ẹ̀ ló ṣe jẹ́ wípé o ò lè sọ bí ìrìn àjò ọmọ tó o bí tàbí ìrìn àjò èèyàn kan ṣe fẹ́ rí. o ò mọ bí a ṣe ṣe ìṣẹ̀dá ẹni yẹn láti kékeré. ìwọ tó o bá ń bínú sí ẹni tí ọlọ́run fẹ́ràn sí, ọlọ́run ò lè jẹ́ kó o lọ síwájú. ó ti sọ nínú ìwé rẹ̀, ó lóun á ṣàánú fáwọn tóun á ṣàánú fún. Pastor Afọlábí, happy Sunday to you my daddy. ṣé ẹ mọ nǹkan tí ó ṣẹlẹ̀ nígbà yẹn? wọ́n wá lọ mú mi bá pásítọ̀ yẹn. ẹ bìlíìfù pé àwọn bàbá tó jẹ́ wípé èmi àti ọmọ ẹ̀dẹ̀ lélẹ́yìí rọ̀ ni wá, méètì ni wá. wọ́n ń porúkọ ọmọ ẹ̀ ní Folú nígbà yẹn, mi lè gbàgbé. ṣùgbọ́n ọmọ yẹn máa hẹ́ẹ̀tì mi o, ọmọ yẹn máa ń ṣe ìlara sí mi gan. ṣé mi tí mo dẹ̀ ti mọ̀ wípé èmi ti rí àti kékeré mi lọ́lọ́run ti fún mi lẹ́bùn yẹn. mo ti rí wípé wọn ò láìkì mi àtòun àti bàbá rẹ̀. ṣùgbọ́n grandma mi ṣe mọ̀ wípé agídí àti gbogbo wàhálà bí mo ṣe máa ń ṣe bí ọkùnrin, ó máa ń dẹ́rù bà grandma mi pé ìwọ Ọlọ́run abirú ọmọ wo á fún ni tọ́. èmi dẹ̀ ní last born mo náà pinlẹ̀ torí ọmọ tẹ́ ẹ bá ti rí tí grandma àti nídìílé bàbá àti nídìílé ìyá tí wọ́n bá ń tọ́ tó bá ti jẹ́ àkọ́bí ọmọ last born wọn náà máa ń pè é. so grandma mi máa ń rí mi bíi last born ni. gbogbo àwọn ọmọ grandma mi gbogbo most gbọ́ gbogbo tí mò ń sọ yìí wọ́n máa ń rí mi bíi last born ni. ṣùgbọ́n èmi ni mo burú jù nù ilé yẹn. ẹ lọ béèrè, mo burú débi wípé mo burú gidi gan. tó bá ń sọ pé èèyàn burú, mo burú, ẹni burú mọ̀. ní láti kékeré yẹn ni mo ti máa ọmọ mi ní gbà ò gbàgbé, tó o bá gbé wá máa dá ẹ lóhùn. ó ní mo ṣe sọ fún ẹ pé ìṣẹ̀dá oníkálùkù ọlọ́run ló mọ̀ ọ́. ó lè bíríǹgì ẹni tọ́lọ́run ò bíríǹgì dáhùn wálẹ̀. ẹni kí ni bàbá yẹn ṣe? bóyá láti ìgbà yẹn ni wọn ò bá ti pààrọ̀ kádàrá láburú. ṣé ni bàbá yẹn sọ fún grandma mi wípé kán mú mi wá. mi ì lè gbàgbé pásítọ̀ tí mo ń sọ lọ́jọ́ òní ti dòkú, kọ́lọ́n kó fọ̀run kẹ́. ṣé ẹ mọ àwọn tí wọ́n máa ń rí ògo síwájú ológo ni? gbogbo àwọn tẹ́rí tó ń wọṣọ àdúrà yẹn kọ́ ló ń sin ọlọ́run. àwọn míì wà ń bẹ̀ tó jẹ́ wípé wọ́n ti wẹjú, wọ́n ti rí gbogbo nǹkan tó máa ṣẹlẹ̀ lọ́jọ́ ọ̀la nínú ayé ẹ. wò ó má blame àwọn tí ò láìkí ẹ. kò ń ṣe, mo ti sọ fún ẹ, olóríire èèyàn wàá kàn débò míì wọ́n máa hate ẹ. wọ́n ti rí ibi tó ń lọ stylishly, wọ́n ti rí wípé ògo ẹ gbọ́dọ̀ ju tàwọn lọ stylishly. tó o bá jẹ́ ológo tó jẹ́ wípé ó máa tóbi ju ti bàbá lákù ìyá wọn lọ, wọ́n máa bínú ẹ. ìwọ má wọ́ọ̀rì. ní kí ló ṣẹlẹ̀ ní bàbá yìí náà bá mú mi lọ sọ́dọ̀ ẹ̀. ẹ mọ tó ṣẹlẹ̀ lóru ọjọ́ náà, wọ́n náà fẹ́ ṣe mọ̀mọ́ wà lára àwọn ọmọ tẹ́pọ̀ máa ní wọ́n máa lo ìgbálẹ̀ ìmọ̀, wọ́n máa fi nà mí wọ́n máa nà mí ní kékeré láyé mi pẹ̀lú ìgbálẹ̀ o. wọ́n máa nà mí ní ayé mi o. aṣọ kan fìyà jẹ mí ni. kí ni nǹkan tí mo fẹ́ fàyọ? pásítọ̀ yẹn ti rí wípé dandan sẹ́ ọmọ yìí pẹ̀lú ọwọ́ tó ń gbé láti kékeré yìí ìṣẹ̀dá rẹ̀ yàtọ̀ sí ti ọmọ yòókù. ló bá ní wípé kán mú mi wá, wọ́n máa lọ ṣiṣẹ́ kan fún mi, wọ́n ń pè ní iṣẹ́ aginjù. lọ́dún náà lọ́hùn ṣe mọ̀ pọ́mọ kérúbù làwa, wọ́n bí wa síbẹ̀ ni. primate ni bàbá àyá mi.
kí ọlọ́run kó fọ̀run kẹ́ wọn. Àwa ń gbé àkótí ẹ̀rí jáde ni. Wọ́n bí mi sínú mímọ́ ọlọ́run ni. Grandma mi reverend mother ni. Grandma mi wá máa ń wò pé ìwọ ọlọ́run kí ló dé tí bòmí wá burú tó báyìí. Kí ló dé tí bòmí kí ló ṣẹlẹ̀ bí ọkùnrin lọ́mọ yìí ṣe máa ń ṣe. Lọ́dún náà lọ́hùn ni bàbá ìbánikan mú mi wá o wípé wọ́n máa ṣe àwọn ètò kan fún mi. Mo fẹ́ jẹ́ kó o mọ̀, mò ń sọ sítórì yìí nípa àwọn ìgbésẹ̀ kan tó ti gbé lórí ọmọ tó yẹ kó máa ṣe fún ẹ jẹ, ọmọ tó yẹ kó sọ ẹ́ dẹni ńlá tó ti jẹ́ kí wọ́n pààrọ̀ kádàrá rẹ̀ nípa àìníkíyèsára, nípa ìlègbàdúrà tó sí Ọlọ́run. Wò ó, mi ní parọ́ fún ẹ, oríṣiríṣi ogun náà ti fi jẹ ayé Olúwabọ Ẹyinlójú tẹ̀ ń wò yìí. Torí ẹ̀ ló ṣe jẹ́ wípé nígbà mìíràn tí o bá rí ẹni tó ń ṣe dáadáa tó o bá bínú sí i, tó fi máa tí nǹkan yẹn burúkú fi máa ṣẹlẹ̀ sẹ́ni yẹn, ìwọ ló máa wá ṣẹlẹ̀ sí. Nípa kò ń ṣe ọjọ́ orí ni ẹ̀dá fi ń lọ síwájú, kò kí ń ṣe ọjọ́ orí lèèyàn fi ń rí ìgbéga nínú ayé. Ó ní èmi yóò ṣàánú fún àwọn tí èmi yóò ṣàánú fún. Tí Ọlọ́run bá tó bá wà lára àwọn tí Ọlọ́run lòun máa ṣàánú fún, kí ẹnìkan máa bínú ìṣẹ̀dá rẹ kan máa sá lọ látàárọ̀ dalẹ́, wọ́n á kàn rí wípé pàbó ló ń já sí. Kàkà tó fi máa yọ nínú ayé ẹ, àwọn láyé wọn máa bàjẹ́ nítorí wípé o ní Ọlọ́run tó ju Ọlọ́run lọ. Ni wọ́n bá lọ mú mi bá bàbá yìí, ni bàbá yìí bá sọ wípé wọ́n máa ṣiṣẹ́ kan fún mi, òru ni wọ́n máa ṣe fún mi o, torí àwọn ẹgbẹ́ rẹ̀ ní agbára púpọ̀ gan-an. Àwọn máa gbọ́n, àwọn máa ṣe gbá ni. Ẹ̀dẹ̀ ti mọ̀ wípé Olúwabùnmi gangan ò dúró lásán torí Ọlọ́run wà pẹ̀lú mi. Mi tí ìdàgbà, mo kéré nígbà yẹn, ọmọ ọdún 8 sọmọ ọdún 10 péré ni. Lémi tó jẹ́ wípé mi ò tiẹ̀ mọ̀ nǹkankan. Ṣùgbọ́n mo kàn rí wípé agídí mi ní agbára púpọ̀ ńgbà yẹn. Ibi bí bá a ṣe débẹ̀, ẹni tó lòun fẹ́ ṣiṣẹ́ àdúrà fún Ọlọ́run fún láti ọ̀dọ̀ Ọlọ́run, wòlíì Ọlọ́run, ẹni kí ló mú lọ́wọ́? Ó mú akọ adìyẹ, ó mú ní ọwọ́, ó dẹ̀ mú ọ̀bẹ ní ọwọ́. Ó ti kọ́kọ́ ní kí n kúnlẹ̀, ó fi ráǹdì orí mi. Mo wò pé ibo ni mo ti máa mú màá yí lálẹ́ yìí, máa na bàbá ìbàjẹ́. Mo ti ń rò lọ́kàn mi pé wàláì máa ti na ayé máa yìí bàjẹ́ tó bá tún fi lè ráǹdì ẹlẹ́ǹkejì lórí mi. Ó fẹ́ yí kádàrá mi padà, wọ́n fẹ́ change ayé mi nítorí wípé kíni, ṣé mi kú mọ̀ pé mi àtọmọ rẹ̀ a máa ń jà bíi kíní ni. Folú lọmọ ẹ̀ ń jẹ́ lọ́dún náà lọ́hùn, mi lè gbàgbé nílùú Ìbàdàn. Folú lọmọ ẹ̀ ń jẹ́, age mate mi ni. Gbogbo bí tí n bá dé, ṣe mọ̀ tá a bá débì kan tó bá ti Bùnmi ní wọn ò rí Folú, ọ̀rẹ́ mi ni, ọmọ kékeré ni. Àṣé gbogbo kíní yẹn ń bí bàbá ẹ̀ nínú. Mo ti fún yín ní ọ̀rọ̀ kan rí nígbà kan tó ń pè woman kan lálàájà. Ọ̀rọ̀ another pastor mo tún sọ fún yín yìí o, mo ń sọ story yìí kẹ́ ẹ lè fi bá a mọ̀ wípé àwọn ìgbésẹ̀ kan wà tẹ́ ẹ ti gbé lórí àwọn ọmọ tẹ́ ẹ bí, tàbí tí àwọn òbí yín ti gbé lórí yín léyìí tó ń affect a lot of people nínú ayé lọ́jọ́ tòní. Òun ló jẹ́ kí n sọ fún ẹ pé kò dìgbà tó o bá tó sá kiri, má gbé ọmọ, má rojọ́ ọmọ rẹ fún àwọn wòlíì tàbí àwọn àáfàá kankan. Ṣó o rí àwọn ọmọ tó ń bí mi, ọlá àwọn ò tó bí ọmọ rẹ ṣe máa tó, ọlá àwọn ò tó bí ọlá rẹ ṣe tó. Ìbínú yẹn lásán wọn lè fi bayé rẹ jẹ́ tó o máa rò pé wọ́n ṣe nǹkan tó dáa fún ẹ ni. Mo fẹ́ kí nǹkan kan kó yí ẹ, gbogbo ìwọ tó ń tojú bọlé kiri, gbogbo ìwọ tó jẹ́ wípé tó o bá ti ń lọ ṣọ́ọ̀ṣì, pásítọ̀ tó ń rí bẹ̀, àwọn wòlíì tó ń rí bẹ̀, tó o rò pé Ọlọ́run náà ń sìn. Kò kí ń ṣe gbogbo ẹni tó ń pe Ọlọ́run ló máa ń sin Ọlọ́run. Ọlọ́run yẹn ìwọ gangan lè pè ní àgọ́ rẹ, ó ń bẹ ní ẹ̀gbẹ́ rẹ tó dẹ̀ máa dá ẹ lóhùn. Ẹ má jẹ́ ń fọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀. Bàbá ìbá ní kí n kúnlẹ̀ lọ́jọ́ náà lọ́hùn, wọ́n ti kọ́kọ́ mú adìyẹ yẹn, wọ́n yí ẹ lákọ̀ọ́kọ́. Bẹ́ẹ̀ ni mò ń rò pé wàá tún yí adìrẹ ìlẹ́lẹ̀kejì máa dẹ̀ ba ayé ẹ jẹ́. Mo fi Ọlọ́run búra fún yín, mo fi ọba tí màá jíyìn iṣẹ́ mi fún ní ọjọ́ kẹyìn búra fún yín. Ṣé rí nígbà tí màá yẹn máa mú adìyẹ ẹlẹ́ǹkejì pé kó ráǹdì ẹ̀ lẹ́lẹ́ǹkejì, ṣé rí tí mo jàgbà, tí mo ti bàbá yẹn ṣubú, tí mo bọ́ síta, ẹ mọ nǹkan tí màá yẹn ń pariwo. Ó ń sọ fún grandma mi wípé má jẹ́ kó lọ o. Grandma mi ṣì wà láyé. Ọ̀rọ̀ tí mò ń sọ yìí tí grandma mi, torí grandma máa ń play àwọn kinní yìí fún grandma mi later tí grandma mi máa ń rẹ́rìn. Mi ìgbàgbé, ọmọdé ni mí nígbà yẹn lóòótọ́, ṣùgbọ́n mi ìgbàgbé
ṣáàrí ẹmọ tó ń sọ ó ní má jẹ́ kó lọ o, tó bá lọ ayé ọmọ òun ti bàjẹ́ nìyẹn o, má jẹ́ kó lọ o, tó bá lọ òun ò tún jẹ́ èèyàn mọ́. òun fúnra ẹ̀ ló ń fẹnu ara ẹ̀ sọ o, ó ń rìfà sí ara ẹ̀ wípé tí èmi Ẹyinlójú Olódùmarè bá fi lè lọ táwọn ò parí iṣẹ́ òun tí òun fẹ́ ṣe lọ́jọ́ yẹn fún mi, ayé àwọn ọmọ òun ti bàjẹ́ nìyẹn, òun ò lè ṣàṣeyọrí mọ́. mo wá sọ fún, mo wá sá láti ìdí ọmọ, mo wá sá lọ grandma mi wá ṣe dúró abirú ọmọ wo lélẹ̀ àbí ṣàrí ìgbà tá a délé. mo wá sọ fún grandma pé grandma kí ló dé tó jẹ́ wípé ojú tó yẹ kẹ́ ẹ fi rí ríran rárá ṣẹ́yìn ò rí wípé bá a máa yìí. mo níṣẹ́ gbọ́ngbà tí mo sá lọ ṣẹ́ gbọ́n tó ń sọ. grandma mi ní kí ló ń sọ náà. mo ló ń sọ wípé kẹ́ ẹ mú mi, kẹ́ ẹ má jẹ́ kí n lọ o, torí tí n bá fi lè lọ bó ṣe ń sá lọ yẹn ayé àwọn ọmọ òun máa bàjẹ́, bí mo ṣe ń sá lọ yẹn òun ò ní láṣeyọrí mọ́. mo fi ọba tí mò ń sìn mo fi búra fún yín ní ọjọ́ tòní, máàní tí mò ń sọ yìí kò tó ọ̀sẹ̀ kan lẹ́yìn ìgbà tó fẹ́ ṣiṣẹ́ yẹn fún mi, máàní yẹn di ẹni àkọlẹ̀bò. chọ́ọ̀chì wa tí mò ń sọ yẹn ṣì wà ń bẹ̀ lọ́jọ́ ti tòní. àwọn tó mọ̀ mí láti kékeré tí mo ti máa ń fi kíní ìṣeré wọ́n máa sọ fún yín pé ń tẹ́yìn lójú ń sọ tòótọ́ ni. ọmọ máàní yìí tí mò ń sọ fún yín di ọjọ́ tòní, mi lè sọ bóyá wèrè yẹn ṣì wà ní abẹ́ bíríìjì ní Ìwòrò Òdu o. ọmọ máàní yẹn ya wèrè ni. kí ni àwọn nǹkan tí o ti ṣe pẹ̀lú àìmọ̀kan pẹ̀lú ọmọ tó bí sínú ayé? kí ni ọwọ́ tí àwọn òbí rẹ ti gbé nígbà tó wà ní kékeré tó ń jẹ́ pírọ́blẹ̀mù fún ilé ayé ẹ? kí ni àwọn àìmọ̀kan nípa ká máa tojú bọlé, nípa ká máa rò pé gbogbo àwọn tó ń pe ọlọ́run yẹn gbogbo wọn ló lè gbà ọ́ là? ṣé kí n parọ́ kan fún ẹ? bàbá yẹn ní kí n sọ fún ẹ pé òun ni ọlọ́run kò kúrò ní àkàtà ẹ o, ọlọ́run yẹn wà níbi tó wà. sórí bí àwọn tìgbàanì ṣe ń pè tó ń dá wọn lóhùn nígbà yẹn, ó sì ń dá àwọn tó bá súnmọ́ tó mọ̀ bí ọlọ́run lóhùn títí dìsinyìí. mi ì ní parọ́ fún ẹ, má bá yí ara jẹ́ kí wọ́n tẹ̀lé ṣẹ̀dá rẹ. bóyá tó bá jẹ́ pé mo gbà kí wọ́n fi kinní yẹn pa mí ní ọpọlọ tí ó ṣe ń gbé ká yẹn, bóyá mẹ́ta àbẹ́ méje náà fẹ́ yí ká, bóyá ọ̀tá tèmi ni ò bá ya wèrè nígbà yẹn, bóyá ọ̀tá tèmi ni ò bá ti bá lọ nígbà yẹn. máàní tí mò ń sọ fún yín yẹn kó tó di wípé kú láàrin ọ̀sẹ̀ kan yẹn, kò jọ èkísà kò wọ̀ kan ni máà yẹn máa ń wọ̀ kiri. kò lè wá sí chọ́ọ̀chì grandma mi mọ́, kò lè wá sí chọ́ọ̀chì wa mọ́, kó tó wá di wípé a gbọ́ pé máa yẹn kú sínú ilé. lẹ́yìn ìgbà yẹn ó pẹ́ títí díẹ̀ bí ọdún mélòó la lọ rí wípé ọmọ yẹn, ọmọ bàbá máàní, ọmọ Folútà ń sọ yẹn tí mo ní méètì mi tó jẹ́ ọmọ bàbá yẹn ó ya wèrè. kí ni àwọn nǹkan tó o ti ṣe pẹ̀lú àìmọ̀kan pẹ̀lú àìní ọlọ́run tó? kí ni àwọn tó o ti gbà? ọṣẹ dúdú wo lo ti gbà tó o ti fi wẹ ìṣẹ̀dá rẹ? ọṣẹ dúdú wo lo ti gbà tó o ti fi wẹ àwọn ọmọ tí ò mọ nǹkan kan nínú ayé tó o ti yí kádàrá wọn padà? bóyá o fẹ́ bàbá o kọ̀, nínú ayé tá a wà yìí ẹni ibi wà níbẹ̀, ẹni ire wà ń bẹ̀. àwọn ènìyàn kan wà tó jẹ́ wípé wọ́n ti rí bó o ṣe máa rí lọ́jọ́ ọ̀la, wọn ò fẹ́ kí o débẹ̀ débi tí àwọn ọmọ rẹ máa débẹ̀. má jẹ́ ń tàn ẹ́, wọ́n máa ń ṣe bí fún àwọn ọmọ tó bá mọ̀ pé ó lè ṣe fún ìyá wọn jẹ lọ́jọ́ ọ̀la. wọ́n máa ń fẹ́ kí ayé wọn kó bàjẹ́. irú àwọn ọmọ yẹn wàá rí wípé wọ́n ní agídí. ọmọ mi ò lè máa wò pé kí ló dé tọmọ yìí kàn ṣe wọ́n ràn báyìí. máa gba àdúrà kó o fi sílẹ̀ torí ọjọ́ ọ̀la rẹ̀. má pe ẹnì kankan, má pe wòlíì kankan, má pe pásítọ̀ kankan láti sọ pé kán jẹ́ kó ọmọ náà rọ̀ pé kọ́mọ yẹn má ya dìdìrìn. irú àwọn ọmọ yẹn ẹ̀ ń ba kádàrá wọn jẹ́ ni, ẹ̀ ń yí ìgbésí ayé wọn padà ni. bóyá tíwọ náà bá tiẹ̀ wà tó o bá jókòó, bóyá irú sítórì yìí ti ṣẹlẹ̀ sínú ayé ẹ. kí ni nǹkan ẹyọ kan tó o fi lè tú kádàrá rẹ ṣe wípé kí ayé má bàa ṣe yẹ̀yẹ́ rẹ kó o lè fi orí ni? wọ́n ní ogun ilé òkè ń fẹ́ pààyàn. wọn ò ní jẹ́ kó o kú ṣùgbọ́n wọn ò ní jẹ́ kó o lọ síwájú. wọn ò ní fẹ́ kó o ṣe rere, wọn ò ní fẹ́ kó o dá ajá wọn lọ. ogun ilé wọn kì í fẹ́ pààyàn. ò gbọ́tọ́ ní ogun ilé o, ogun lé o, ogun lé o, ẹ má bá mi jà o, ogun lé
ogun ilé ò ní bá èmi àti ẹjà má jẹ́ ń tàn ẹ́, kò kí ń ṣogun ilé nìkan ló ń bá ènìyàn jà. tó o bá ṣọ́ra, tó o mọ ọlọ́run tó o ń sìn, àwọn ènìyàn kan wà nínú ayé nísìn, wọ́n ti rí i wípé ojú ti là, àwọn ènìyàn ti ń já, wọ́n ti ń já ráǹkì àwọn ènìyàn ti ń tú àṣírí kan síta. jẹ́ kí n parọ́ kan fún ẹ, tó o bá ní ọlọ́run débi tó yẹ kó o ní dé, kò kí ń ṣe kó o kàn máa ní ọlọ́run lẹ́nu ahọ́n lásán o. ọmọ tí èèyàn fi ń ní ọlọ́run kò dìgbà tó o bá tó larí mọ́lẹ̀ tó o máa àdúrà àgbà tó yẹn náà. ìwọ kan ní ọkàn kan pẹ̀lú ọlọ́run wípé o nìkan ló lè ṣe. ó ní lẹ́yìn rẹ̀ ẹ̀mí mímọ́ lẹ́yìn rẹ̀ ọlọ́run ìwọ ló kàn o. àní lẹ́yìn rẹ̀ o ọlọ́run ìwọ náà ló kàn nínú ẹbí mi. lẹ́yìn rẹ̀ o ẹ̀mí mímọ́ lẹ́yìn rẹ̀ ọlọ́run o ìwọ ló kàn o. wò ó, tó o bá ti ní ọlọ́run tó ń jẹ́ kó yí àwọn ènìyàn pé lẹ́yìn ọlọ́run nìkan ló kàn, wò ó, gbogbo ọ̀nà náà máa fi wá. wọ́n á wá spiritually, wọ́n á wá physically, wọ́n á wá ní ojú ayé, wọ́n á wá ní ojú oorun. ṣùgbọ́n bó o bá ṣe rí lójú ayé ló ṣe máa rí lójú oorun o. má jẹ́ ń tàn ẹ́, oríṣiríṣi ìjà ni mo máa ń jà. èmi máa ń fọ̀yàn lórí lójú oorun dáadáa, mo máa ń kànyàn lẹ́sẹ̀ lójú oorun dáadáa. tí ayé rẹ bá tutù jù lójú ayé, wọ́n máa mú ẹ mọ́lẹ̀ lójú oorun. má lọ tutù jù, kò dìgbà tó o bá tó ya dìdìrìn kó o tó ṣe rere. ọmọ tó rí pó dàbí ẹni pó burú yẹn, fi ayé rẹ̀ sílẹ̀, jẹ́ kó rí ògo rẹ̀. tó o bá mọ nígbà tí mo wà ní kékeré, ẹ̀rù ọlọ́run á bà ẹ́ pé níbo ni ẹyinjú, níbo lọmọbùnmi máa bálé ayé ẹ̀ dé. gbogbo àwọn tó mọ̀ mí ní kékeré lọ́jọ́ tòní ń fi ayé mi, wọ́n fi ń tọrọ fún ayé àwọn ọmọ wọn ni. mo burú débi wípé ẹ̀rù máa ń ba girama mi ni. ó mọ nǹkan tí girama mi máa ń sọ tí n bá ti anytime tí grandma mi bá ti gbóhùn mi, anytime tí ìyá mi bá bá ọmọ tó máa ń sọ wá ní olúwa ó máa ṣe. sórí ènìyàn kọ́ ló kọ ayé rẹ̀, ẹnìkan sórí mo orin kan táwọn èèyàn kan máa ń kọ ni, ta lẹni tó ń ṣe bí ọba lórí ayé mi o. ta lẹni tó ń ṣe bí ọba lórí àwọn ọmọ mi o. tọ́lọ́run ò fi ìjọba tó ṣera rẹ̀ lọ́ba, tó ní lẹ́yìn ọlọ́run òun ló kú mi kú o. ẹ̀mí mímọ́ so wọ́n mọ́lẹ̀. orin ìyá mi ẹ sábọ̀dù nìyẹn. ogun ọ̀run fọ́ wọ́n mọ́lẹ̀, kábíyèsí gbójú lọ́wọ́ wọn ò kàn yéé ṣe bí ọba. ó ní mo mọ̀ pọ̀ ọba tó ń gbèjà mi ó jù wọ́n lọ. ọba tó ń gbèjà mi àlójú gbogbo ayé lọ, èmi mọ̀ o. ọba tó ń gbèjà mi ó jù wọ́n lọ. tó o bá ní ọlọ́run, tó o ní ọba tí ẹnìkan ò lè gbójúlé, wọ́n á sáré, wọ́n á bínú ìṣẹ̀dá rẹ, wọ́n á lépa ìṣẹ̀dá rẹ, wọ́n á lépa àwọn òbí rẹ, wọ́n á lépa gbogbo nǹkan tó jẹ́ tiẹ̀. ṣùgbọ́n tó o bá ní ọlọ́run tí ò kí ń ṣe ènìyàn, tó o gbójúlé babaláwo kankan, tó o gbójúlé wòlíì kankan, tó o jẹ́ kí ọlọ́run mọ̀ pé òun ni ọlọ́run, tó o jẹ́ kí ayé rẹ kó fi ògo ọlọ́run hàn. ayé Olúwabùnmi fi ògo ọlọ́run hàn, nítorí wípé ẹni tí a ti kọ̀ sílẹ̀, ẹni tí ẹlòmíì tí ẹ ti fẹnu ṣáta ayé ẹ̀ ni, ẹni tí a ti rò pé kò lè jẹ́ ènìyàn ni, ẹni tí a ti rò wípé kó ọlọ́run ò lè ṣe nǹkan kan nínú ayé ẹ̀ kó yọrí sí rere ni. ṣùgbọ́n ọba tó ń jẹ́ ọba, ọlọ́run tó ń jẹ́ ọlọ́run, ọba tí ò kí ń ṣe ènìyàn, àrí ìró àlá, ọlọ́run àwọn ọlọ́run, bàbá mi, àná mi, òní mi, ìsùn mi, ìjí mi, ọba tó ní gbogbo ọba. ó ní kí n sọ fún ọ wípé òun nìkan lòun lè bá ẹ ṣe o. ó lóun nìkan lòun lè lànà fún ẹ. ó lóun nìkan lòun lè ṣe níbi tí ayé rò pó ti parí sí. ta lẹni tó ń ráìtì ayé rẹ tó ti wá rò wípé wọ́n ti sọ pé bó ṣe máa rí nìyẹn. ọlọ́run ò sọ bẹ́ẹ̀.
ó ní kíyèsí ọlọ́run ò sọ bẹ́ẹ̀. Gbogbo ìwọ tó ti rò wípé kò sí bó o ṣe fẹ́ ṣe mọ́, tó o bá ní ọlọ́run, tó o ní ẹni tó o gbójúlé, ẹbá tí ẹnìkan ò lè dá dúró. Mi ò ní nǹkan kan tí mo máa ń sọ, màá ní àfi tí ènìyàn bá lè dá ọlọ́run dúró nìkan ló máa dá mi dúró. Kò sí agbára tó lè dá ọlọ́run dúró. Tó o bá ti lè ní slogan yẹn bíi tẹ̀yìnlójú olódùmarè, ó mọ nǹkan tó máa sọ ni, wàá ní bàbá mi, àyàfi tí ènìyàn bá lè dá ọ dúró ni o. Ènìyàn kankan ò lè dá ọlọ́run dúró. Kò sí ẹni tó máa dá èmi Eyinloju Olódùmarè dúró. Wọn à ní dá àwọn òbí mi dúró, wọn à ní dá àwọn ọmọ mi dúró. Bó o ṣe máa sọ nìyẹn. Kò dìgbà tó o bá tó larí mọ́lẹ̀ láti ké pe ọlọ́run yẹn. Kò dìgbà tó o bá tó tanra ẹ láti pe bàbá aláwo kan. Ṣọ́ra àwọn tó ń ké pè yẹn irọ́ ni. Kò lọ títì. Kò sí nǹkan tó dàbí kó o lè pe ọlọ́run kó o dẹ̀ rí àmì. O ṣe put it into practice nínú ọ̀sẹ̀ tó ń wọ̀ lọ yìí. Kó o jẹ́ kí ọpẹ́ rẹ kó pọ̀ ju ìbéèrè rẹ lọ. Máa pe bàbá yẹn lórúkọ tó bá wù ẹ́ lọ́dọ̀ rẹ. Ìwọ náà kàn sí ẹ máa pe lórúkọ kan pé bàbá mi, ìwọ ló lè bá mi ṣe. Owó kẹ̀mbẹ̀rẹ̀ bí ìjà. Ọba tẹ́nìkan ò lè dá dúró. Ọba téèyàn kan ò lè béèrè bó ṣe ń ṣe lọ́wọ́ rẹ̀. Àrí ìrú àlá, ẹni tí wọ́n ti sọ pé kò lè pàgọ́. Ọba tó jẹ́ pé ẹnìkan ò lè sọ bó ṣe máa rìnrìn àjò rẹ̀. Bó ṣe yẹ kó o máa yin bàbá yẹn nìyẹn. Nígbà tó o bá wá yin ọlọ́run yẹn, nígbà tó o ń pè lórúkọ tó o mọ̀ ọ́ pè, kó o wá wo ohun tó máa ṣe fún ẹ. Má jẹ́ kí n tàn ẹ́, àkókò rẹ ti tó ni. Ọba tí ò jẹ́ kó o bá coronavirus lọ, tó o bá mọyì ẹ̀mí tó ti bá lọ, tó o bá mọyì èèyàn tó ti kú, tó o bá sì mọyì àwọn èèyàn tó máa kú, wàá mọ̀ wípé ọlọ́run nífẹ̀ẹ́ rẹ̀. Bàbá yẹn wà, ó kà ẹ́ mọ́ àwọn tó kà ẹ́ mọ́. Ó lóun máa ṣàánú fáwọn tó òun máa ṣàánú fún. Ó ka ilé rẹ mọ́ àwọn tó ṣàánú fún. Ó ka ayé rẹ mọ́ àwọn tó ṣàánú fún. Ó ka ọkọ àti ọmọ àti aya rẹ mọ́ àwọn tó ṣàánú fún. Wò ó, ìrìn àjò rẹ ò lè yé ènìyàn kankan torí ọlọ́run ló yé. Ọba tó mú ọ rìnrìn àjò yẹn, mo fẹ́ kó o wo bó o ṣe gbé ìgbésẹ̀ láti ìgbà tó o ti wà kó o tiẹ̀ tó délùú òyìnbó yẹn. Tó o bá wo ó tó o wò padà sẹ́yìn, ó ní èmi wò ó mo wò ó, èmi wò ó mo wò ó, èmi wò ó mo wò yíká, mo rí pọ́pẹ́yẹ bàbá. Èmi wò ó mo wò ó, mo wà lọ́rùn tó ń bá mi ṣe látàárọ̀ ayé mi. Èmi wò ó mo wò yíká, mo rí pọ́pẹ́yẹ bàbá. Èmi wò ó mo wò ó, èmi wò ó mo wò ó, èmi wò ó mo wò yíká, mo rí pọ́pẹ́yẹ bàbá. Ìjẹ́wọ́ náà tiẹ̀ máa ń yin ọlọ́run láti ọkàn bẹ́yẹn. Sórí tí n bá yin bàbá mi nínú ilé mi fúnra mi, ó máa ń dàbí ẹni wípé mò ń wo ọlọ́run yẹn ni. Torí òun ni ò jẹ́ kí ayé, gbogbo ohun tí wọ́n ti kọ lórí ọ̀rọ̀ mi kò jẹ́ kó rí bẹ́ẹ̀. Bóyá ló mọ̀, àwọn kan dẹ̀ ń dá ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ayé ẹ, wọ́n dẹ̀ ń jókòó, wọ́n dẹ̀ ń plánù láìfo ayé ẹ. Wọ́n ti gbàgbé wípé pé àwọn kọ́ ni ọlọ́run. Wọ́n ti gbàgbé pé àwọn kọ́ ni wọ́n ṣe ìṣẹ̀dá rẹ. Nǹkan ẹyọ kan tó lè fi ní àṣeyọrí nínú ayé, jẹ́ kí ọpẹ́ rẹ kó pọ̀ ju ìbéèrè rẹ lọ. Ìwọ kan máa dúpẹ́ bóyá ó tiẹ̀ ń ṣe, bóyá ó ń ṣe fún ẹ lọ́wọ́lọ́wọ́, àbó tiẹ̀ tún máa ṣìṣe ní ọjọ́ iwájú. Jẹ́ kí ọpẹ́ rẹ kó pọ̀. Mo fẹ́ kó fi ayé àwọn ènìyàn kan tí wọ́n ti rò pin nínú ayé, àwọn tí wọ́n ti rò pé wọ́n lè jẹ́ èèyàn, àwọn tí wọ́n ti rò wípé ó ti tán fún wọn, tí ọlọ́run dẹ̀ ń sọ pé òun sì ń jí ọlọ́run síbẹ̀ fún wọn. Mo fẹ́ kó mọ̀ wípé ọlọ́run yẹn ò kì í ṣe bí o. Má jẹ́ ń tàn ẹ́, tibiti dire láládálé ayé o. Ire ń bá ibi rìn ni. Ó yẹ kó máa sọ fún ọlọ́run ni wípé má jẹ́ kí sánmọ̀ dúdú mi kó bo funfun mi mọ́lẹ̀. Torí wípé kíni, àwọn ènìyàn kan dúró sí ẹ̀yìn ilẹ̀kùn, wọ́n dúró, wọ́n fẹ́ wo ibi tó o máa bájá, wọ́n dúró, wọ́n fẹ́ ṣe yẹ̀yẹ́ rẹ. Ṣùgbọ́n ọlọ́run tó o ní, ọlọ́run tí mo ní, ọba tẹ́mi àti yín gbẹ́kẹ̀lé, Eyinloju Olódùmarè ní kí n sọ fún ẹ, ó ní má rò pé ó ti tán fún ọ o, kò tán o.
òun Ọlọ́run ṣe ní àkókò tó yẹ. Ó dìgbà tó o bá tó gbọ́ láti máa ná owó rẹ síbi tí ò yẹ kó o ná sí mọ́. Owó tó o mú lọ́wọ́ yẹn tó o fẹ́ kó fún bàbá aláwo yẹn náà fún raṣọ fún ọmọ rẹ, raṣọ fún ọkọ wo, ra ṣe múnú ara rẹ dùn. Lọ sí Shoprite, jẹ plantain, mo fẹ́ kó o jẹ meat pie. Òní ni Sunday, gbogbo bí tó bá ti rí pé wọ́n rọra ṣí ládùúgbò rẹ, gbogbo ohun tó lè múnú ẹ dùn máa ṣe sàn nǹkan ẹyọ kan tó lè pa ọ̀tá ayé rẹ kú. Àṣeyọrí rẹ ni. Sórí tó bá ṣe ń ṣe àṣeyọrí tó ń jẹ́ kán rí wípé àṣeyọrí ń jáde nínú ayé ẹ, ó ti ń pa àwọn ọ̀tá rẹ díẹ̀díẹ̀ nìyẹn, torí wọ́n ti rò wípé àṣeyọrí kankan ò lè ti àgọ́ rẹ jáde. Èmi ti rí ẹni, mo ti sọ fún yín rí, lára ọ̀rẹ́ tí mo ní nígbà tí máa kọ́kọ́ ní stillbirth ní ayé mi, ọ̀rẹ́ tí mo rò pé mo ní ti dìídì bí mi léèrè pé ṣó o ṣúọ̀ pé ọmọ jáde lójú ara rẹ, bó ṣe bí mi nìyẹn. Ní ayé ìgbà yẹn ó ní ṣó o dẹ̀ ṣú ọ̀pọ̀ òbí mọ́. Ta ni ẹ̀dá tó ti rò ẹpin tó ti rò pé ò ní lọ́mọ nínú ayé? Ta lẹ́ni tó tiẹ̀ ti rò wípé ayé rẹ máa wà lójú kan, ò ní bá wọn débì kankan débi tó máa lẹ́nu ọpẹ́? Ó yẹ kó o jẹ́ kó yé wọn wípé kíyèsí Ọlọ́run ò sọ bẹ́ẹ̀. Nípa pípe Ọlọ́run rẹ, nípa sísúnmọ́ láì tanra rẹ, láì fún àwọn ènìyàn kan tí ò ráyè lọ bẹ́ẹ̀ ṣe nǹkan kan. Wò ó, àwọn tó ń kówó fún yẹn pé kán lọ bẹ́ẹ̀ ṣe, àwọn gan ń gbàdúrà fún ayé wọn àtọmọ wọn, wọn ò rí ọ̀nà àbáyọ. Báwo lo ṣe fẹ́ kán gbàdúrà fún ẹ? Kò sí ẹnì kankan tó lè gbàdúrà fún ẹ ju kí wọ́n gangan gbàdúrà fún ayé ẹ lọ. Kò sí ẹnì kankan tó lè bá ẹ ṣe ju pé kó pe Ọlọ́run kó bẹ́ẹ̀ ṣe lọ. Wò ó, alágbára kankan ò sí níbi kankan níbi tí Ọlọ́run wà. Ó ní lóòótọ́ wọ́n máa dún ẹ wò. Ó ní ṣùgbọ́n èmi yóò fi agbára hàn pé èmi ni Ọlọ́run. Jẹ́ kí n sọ fún ọ, Ọlọ́run ju ènìyàn lọ. Ohun tí Ọlọ́run ò bá sọ, ayé kan ò lè sọ. Ṣé kí n parọ́ kan fún ẹ? Má wàá bínú o, ìwọ tó jólógun èèyàn, ìwọ tó fẹ́ lọ síwájú, ìwọ tó jẹ́ wípé Ọlọ́run ti mọ ibi tó ń lọ, o lè dá àárín wọn kí wọ́n má fẹ́ ọ níbẹ̀. Má dúró síbẹ̀ o, má ṣàgídí o, kó o lè rí àṣeyọrí ni. O mọ tó pa, o mọ bí tí mo kà ní nígbà tí wọ́n ń pa gbogbo ọmọkùnrin nínú bíbélì mi, nínú àìsáyà. O mọ nǹkan tí wọ́n sọ fún mi? Wọ́n ní wọ́n gbé Jésù Kristi, ó rí ni, wọ́n gbé Jésù sá nígbà tí wọ́n ń pa gbogbo ọmọkùnrin. Wọ́n gbé Jésù sá, tí wọn ò bá gbé Jésù Kristi sá ni, tó jẹ́ wípé wọn ò gbé pamọ́ pé káwọn gbé kúrò níbi tí wọ́n ti ń pa gbogbo ọmọkùnrin kiri nítorí Jésù ni, bóyá kò ní sẹ́ni tó máa kú fún ẹ̀ṣẹ̀ mi àti ẹ lọ́jọ́ tòní. Ṣé kí n tún parọ́ kan fún ẹ? Mo ti máa ń sọ ní gbogbo ìgbà wípé sórí òwe Yorùbá àti Bíbélì mo máa ń gbé wọn pọ̀ ńgbà mí, ẹ̀rù máa ń bà mí. Wọ́n ní mọ̀jàmọ̀sá là ń máa kíkanjú nínú olójú ogun. Ẹni tó bá mọ̀jà tí ò bá mọ̀ sá, irú wọn máa ń bógun lọ ni. Tó o bá ti wà níbi tí wọn ti fẹ́ ọ, tó o bá ti wà níbi tó jẹ́ wípé wọn ò fẹ́ kó o tiẹ̀ láyọ̀, o ti smẹ́ẹ̀lì wípé bí tó wà rí ọ̀tá ni, kúrò ńbẹ̀, má bá wọn ṣe fúngbà díẹ̀ ni. Ó lè jẹ́wọ́ nìkan kó rí rẹ pé àwọn tí mo nífẹ̀ẹ́ sí, kí ló wá dé tí wọn ò nífẹ̀ẹ́ mi? Má bínú wọn ò lè nífẹ̀ẹ́ rẹ torí ògo rẹ ju titi tiwọn lọ. Wọ́n ti rí ibi tó ń lọ, wọ́n ti rí ọwọ́ tó ń gbé, wọ́n ti rí wípé onílára ènìyàn ni wọ́n mọ̀ wípé látara tiẹ̀ ọmọ àwọn sì lè ṣoríire. Wọ́n mọ̀ bóyá látara tiẹ̀ ibi táwọn gan ò mọ̀ pọ́n lè dé, bóyá ó sì lè débẹ̀. Ìwọ má dúró sáàrin wọn o, ìwọ má bá wọn jà sí. Tó bá ní wọn ò fẹ́ mọ́ torí pé lóríire ni ẹ́, ó yàtọ̀ sí gbogbo wọn. Ibikíbi tó o bá wà tí ìṣẹ̀dá tiẹ̀ ò bá ti bá bẹ̀ mu, wọn ò ní láìkí ẹ ìṣe ẹ láàrin wọn. O ò ní ìdí àti sọ pé kán nífẹ̀ẹ́ rẹ ń bẹ̀, o ò ní ìdí àti torí pé kí ni spirit yín ò jọ work together. Sórí spirit ìtọ́lọ́run kò kí ń dúró síbi tí tèṣù bá wà. Wàá rí wípé Ọlọ́run jẹ́ kó yé wa wípé Ọlọ́run owú ni òun. Ọjọ́ tó o bá ti fura, tó o ti rí wípé ibi tó o wà yìí wọn fẹ́ níbẹ̀, o lè máa rí pé òun rí pleasure ńbẹ̀, ṣùgbọ́n fúngbà díẹ̀ kúrò níbẹ̀ kó o ṣe mọ̀jàmọ̀sá kọ́rọ̀ ẹ lè bá a fi láṣeyọrí. Ẹlòmíì wà nù ṣọ́ọ̀ṣì míì tó ṣàpá tó yarí pé òun ò ní kúrò ńbẹ̀, òun ò ṣáni àláyé mi nígbà,
ó ní ò jẹ́ kógo ẹlòmíì ní àṣeyọrí. Ẹlòmíì wà nínú ayé tó jẹ́ wípé ó ti bìlíìfù wípé àníbi tó ń wà yìí kan bá rò pọ́n ya wèrè, èmi gan buwó jù rọ́wọ́. Ìwọ má ṣe bẹ́ẹ̀, sún síwájú, rí ìrìn àjò rẹ síwájú kí ọ̀rọ̀ ayé rẹ lè bá a lọ síwájú. Ọlọ́run ò kì í ṣe bí o, bàbá mi ò kì í ṣe bí. Ibi tí ò bá ti fẹ́ kó o dúró sí, ó níbi tó ń sún ẹ lọ ni, ó níbi tó ń mú ẹ lọ ni. Tún sún síwájú kó o béèrè fún ìmọ̀ Ọlọ́run, sún síwájú kó o ṣe rere. Ọba tó ní ìgbéga lọ́wọ́ yóò gbé ọ̀gá. Mo wá fẹ́ fi ọ́ sílẹ̀ láàrin ọ̀sẹ̀ yìí. Mo gbàdúrà fún èmi àti ẹ, ibi tó ń bẹ nínú ọ̀sẹ̀ yìí kò ní jẹ́ tèmi àti ẹ o. Mo gbàdúrà fún gbogbo ẹ̀yin olólùfẹ́ Eyinloju Olódùmarè, gbogbo ẹ̀yin abiyamọ tẹ́ ẹ bá mi wà lórí prógráàmù láàárọ̀ yìí, àbí fún gbogbo ẹ̀yin tẹ́ ń béèrè nǹkan ẹyọkan tàbí méjì lọ́wọ́ Ọlọ́run láàrin ọ̀sẹ̀ tá à ń wọ̀ lọ yìí. Mo pàṣẹ ìrọ̀rùn sínú ayé yín. Ọlá Ọlọ́run pẹ̀lú oje tí a gbé fún mi láti ọ̀run wá, mo fi pa àṣẹ sínú ayé rẹ pé àti èmi àti ẹ̀yin a ní sunkún nínú ọ̀sẹ̀ yìí. Coronavirus ò ní wọnú ilé tiwa. Gbogbo bó ṣe wá ní àkókò ilé ó burú tó, kò ní burú mẹ́mi àti yín o. Nínú àkókò yìí àwa máa ṣílé, àwa máa kọ́lé, àwa máa ra mọ́tò, àwa máa ṣe ohun tó dára. Business wa máa gbòòrò ni. Pẹ̀lú bó ṣe lè yìí, má gbàgbé wípé nígbà tí Ọlọ́run máa sọ fún ṣé Isaac ló sọ fún nígbà yẹn, ó ní kó lọ dá àwọn nǹkan kan sílẹ̀. Ìyàn mú nínú àkókò yẹn tí ò sí nǹkan kan nílùú yẹn, ṣùgbọ́n ó rí èrè púpọ̀. Èrè tó rí, Ọlọ́run jẹ́ kó yé mi nínú Bíbélì wípé ó kọjá 10 votes. Mo wá gba àdúrà fún èmi àti ẹ tó jọ ń wò mí lọ́sàn yìí. Nínú ọ̀sẹ̀ yìí tá a jọ ń wọ̀ lọ yìí, èmi àti yín máa bá àánú Ọlọ́run pàdé. Gbogbo òlẹ̀kùn tí Sátánì ti tì yẹn, Ọlọ́run á fi agbára náà rẹ̀ á fi ṣí fún wa o. Àwa máa ṣe rere ni. Ojú tiwa ò ní rí bí, etí wa ò ní gbọ́ bí. Kìkì ojú wa báyìí la fi máa gbọ́ èrè àwọn ẹlẹ́ṣẹ̀, òun la fi máa rí. Nínú ọ̀sẹ̀ yìí àtẹ̀mí àti yín, ibi gíga láyé wa. Lẹ́yìn coronavirus, lẹ́yìn pandemic, àjọ wọnú ògo lọ ni. Ẹ̀yin ò ní sunkún ọmọ, èmi ò ní bá wọn sunkún ọmọ. A ní sunkún ọkọ, a ní sunkún aya o. Nínú ọ̀sẹ̀ yìí ìdààmú ò ní jẹ́ tiwa. Mo wá pa ní àṣẹ pẹ̀lú agbára ẹ̀jẹ̀ Jésù, agbára ìgbéwọ̀ pẹ̀lú ẹ̀gọ́ Ọlọ́run. Gbogbo ẹni tá a bí nínú obìnrin tó ní gbogbo àdúrà tá a ṣe lórí pláfọ́ọ̀mù yìí lónìí, tàbí tó ní gbogbo bá a ṣe sọ́kò ní rí bẹ́ẹ̀, mo wá fi ẹ̀jẹ̀ rẹ̀ mo fi ṣe ètùtù gbogbo àwa tá a ní Ọlọ́run ní ọjọ́ tòní. Mo pa ní àṣẹ pẹ̀lú ẹ̀jẹ̀ ti Ọlọ́run mímọ́ ti bàbá. Mo pa ní àṣẹ pẹ̀lú ẹ̀jẹ̀ ti mímọ́ ti Ọlọ́run ti ọmọ. Mo pa ní àṣẹ pẹ̀lú ẹ̀jẹ̀ ti mímọ́ ti Ọlọ́run ti ẹ̀mí mímọ́. Gbogbo ẹ̀dá tá a bí nínú obìnrin tàbí tí a fi ọ̀bẹ gbé jáde, àǹjànú ni tàbí ènìyàn ni, tó ní gbogbo nǹkan tí Eyinloju wí lónìí bí àṣẹ kò ní rí bẹ́ẹ̀. Ní orúkọ Jésù Kristi, ẹni náà kó di ẹni àkọlẹ̀bò, ẹni náà ká wọ́ àtẹ̀ ní orúkọ Jésù. Ká gba apá àti ẹsẹ̀ ní ọwọ́ rẹ̀, ká gba ojú ní ọwọ́ rẹ̀, torí àṣẹ ó fi fún àwọn tó fi fún ni. Pẹ̀lú agbára ẹ̀ṣẹ̀ Ọlọ́run ti bàbá, mo fi gbogbo tí mo ṣe ní ọjọ́ tòní, mo fi lé Ọlọ́run lọ́wọ́. Mo fi yín wọnú ẹ̀jẹ̀ Jésù. I cover you all with the blood of Jesus. Mo mọ di ààbò yìí gbogbo àwa tá a wà lórí platform àti gbogbo àwọn olólùfẹ́ Eyinloju Olódùmarè tó máa gbọ́ prógráàmù yìí. Mo mọ di ààbò yìí wá ká o lórúkọ Jésù. Ìmọ̀ta ò ní jẹ lórí wa. Èmi náà ni your CEO. Ẹ má gbàgbé, bóyá o fẹ́ lọ fún investment ẹja ni, tàbó o tiẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ fáàmù títí ẹ, ilẹ̀ wà báyìí. Ilẹ̀ tó kéré tó já wípé owó kékeré ni. You can start your home business. Gbogbo bí mo ṣe wí yẹn, àṣẹ ọ̀run ti gùn. Gbogbo ẹ̀yin tẹ́ ń ṣàmì yẹn, ẹ ní dẹni àwátì. Àṣẹ ti gùn ní orúkọ ti bàbá, orúkọ ti ọmọ, ní orúkọ ti ẹ̀mí mímọ́. Jésù Kristi agbára wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Ọmọ yín ni Olúwabùnmi Adíagbo. Ẹ ti mọ̀ mí, ọmọ Ìbàdàn Májàní tó kára wájú lẹ́rú, popularly known as Eyinloju Olódùmarè. Eyinloju Olodumare, your CEO, the CEO of TBF, Eyinloju Fish Pond Investment, the CEO of Eyinloju Food Plantain Flour, Eyinloju Dry Catfish, Eyinloju Fabrics, Eyinloju
TBF for less privilege. Eyinloju spiritual items. Tó ẹ bá wá wò wípé ẹ wá fẹ́ wá wọ ẹ̀yin náà fẹ́ wọnú ògo lọ. You want to start your business. Ìwọ náà ò fẹ́ wà lójú kan mọ́. Ó fẹ́ fi ọ̀sẹ̀ yìí, ó fẹ́ fi pààrọ̀ story ayé ẹ. Ìwọ náà bẹ̀rẹ̀ láti ibì kan. Má kàn máa gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run lásán láì ní ìgbésẹ̀. Tó o bá ń gbé ìgbésẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run, pẹ̀lú ìgbàgbọ́ nínú Ọlọ́run, ìwọ náà máa ṣe rere. Nǹkan tó lè jẹ́ kí ènìyàn kó dẹni ńlá kó lọ síwájú, kí ojú kó ti gbogbo ọ̀tá èèyàn. Ó ní wípé kó o má dúró sójú kan. Ó ní wípé kí ayé rí wípé o wà bí wọ́n ṣe fi ọ́ sí. Wò ó bóyá o tiẹ̀ wá wò wípé o fẹ́ bẹ̀rẹ̀ bísínẹ́sì títí ẹ kò yẹ bó o ṣe fẹ́ ṣe. Don't hesitate to contact Eyinloju Olodumare. Tó o bá fẹ́ go into fish pond investment, o fẹ́ bẹ̀rẹ̀ nǹkan kan, bówó bá ṣe mọ lògùn ẹ ṣe mọ. Tó bá jẹ́ 1,000 pieces péré ló láǹfààní láti bẹ̀rẹ̀ níbẹ̀rẹ̀, o lè start kó o máa bẹ̀rẹ̀ owó kéékèèké ń bẹ̀. After 6 months ìwọ náà máa rí nǹkan. Mo rá aláwọn èèyàn tó jẹ́ pọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú 7 pond, aláwọn èèyàn tó ń bẹ̀rẹ̀ pẹ̀lú 3, aláwọn èèyàn tó ń ní 8. Bówó bá ṣe mọ ni, bó bá ṣe wò wípé o ṣe fẹ́ máa rí owó púpọ̀ sí ni. Every 6 months lẹ́jà wa ń jáde kúrò tá à ń ṣe harvesting wa. Ó ti mọ̀ wípé gbogbo àwọn olólùfẹ́ Eyinloju Olódùmarè, àwọn tó ń bá wa dòwò pọ̀, wọ́n ń wọnú fáàmù wa, wọ́n lọ ń rí bí pọ́ǹdì wọn ṣe rí. Àwọn customers wa ti ń lọ síbẹ̀ lọ rí bá ṣe ń fún wọn lóúnjẹ, wọ́n rí bẹ́ everything ṣe ń lọ. You can start your own business today. Start your own investment. Tó bá wá wò wípé o tiẹ̀ fẹ́ ṣe bẹ́ẹ̀, ìwọ náà fẹ́ go into fish o fẹ́ bẹ̀rẹ̀ nípa dry fish. Don't hesitate to contact Eyinloju Olodumare. Ṣẹ́rí tí máa ń ṣe praise and worship lọ́jọ́ Sunday, mi kì í fẹ́ ṣèpolówó. Ẹ lè pàdé mi fún ìpolówó láàrin ọ̀sẹ̀. Màá lè explain bó ṣe yẹ kí n explain fún yín. Ọmọ yín ni Eyinloju Olodumare ni. Àlàáfíà tí mo fi yín sí nínú ọ̀sẹ̀ yìí ni mo tún máa padà bá yín o. Etí tẹ́ ẹ fi gbọ́ mi lẹ́sẹ̀ yìí ò ní di. Ojú yín ò sì ní fọ́. Àtèmi àti yín àní dẹni àwátì. Nínú ọ̀sẹ̀ yìí àní ju ẹni tán wá, àní rógun ọlọ́pàá, àní rógun ẹjọ́ o. Ìbànújẹ́ òdẹ ní wọnú létò èmi àti yín. Àlàáfíà tí mo fi yín sí o ni mo tún máa bá yín láàrin ọ̀sẹ̀ nígbà tẹ́yinlójú bá fi máa jáde fún advertisement. O lèmi àti yín máa tún pàdé pẹ̀lú ayọ̀ àtàlàáfíà. Owó la fi máa ṣayé tiwa. Àwa ò ní ṣe nínú ìnira. Àwọn ọ̀tá wa ló máa tọrọ jẹ. Òkè òkè lèmi àti yín jọ ń lọ. Àní dẹnilẹ̀. Ẹ ṣé mo dúpẹ́. I can see you all, my mother. Ẹ̀yin ìyá mi, I love you so much. All my fathers, ẹ̀yin sisters mi, ẹ̀yin brothers mi, ẹ ṣé mo dúpẹ́. Thanks for the love. I love you all. I cannot love you less. Without you people, who is Eyinloju Olodumare? Gbogbo ẹ̀yin olólùfẹ́, gbogbo ẹ̀yin customers mi, I love you all so much. Thanks for thanks for the patronage. Thanks for patronizing me. Ẹ ti mọ̀ wípé Eyinloju ò kàwé púpọ̀, ṣùgbọ́n wọ́n bá nǹkan tí mo kà yẹn, ẹ gbàgbé ẹ̀wọ̀n lè rọ́mọ yín sẹ́yìn. Bí mo ṣe wà yìí, I'm proud of myself. This is Olúwabùnmi. I've been doing it for so long. Ọlọ́run ò dẹ̀ dáwọ́ oore rẹ̀ dúró nínú ayé wa. Ẹ ṣé mo dúpẹ́ o. Thanks for your patronage. Mo dúpẹ́. I love you all. I'm going now. Àlàáfíà tí mo fi yín sí mo máa bá yín. Thank you. Bye for now. Eyinloju Olodumare ni. Ẹ ṣé.